ثم سلام ربي صلاة الله ثم سلام ربي على المرء آدم العلوي صلاة الله ثم سلام ربي صلاة الله ثم سلام ربي على المرء آدم العلوي اللهم فتحت لنا طريق العلم حقا فتحت لنا طريق العلم حقا أسلم بالكرام يا علوي صلاة الله ثم سلام ربي صلاة الله ثم سلام ربي على المرء آدم العلوي سيد طبيبان حجر أموارث الله سيد طبيبان حجر أموارث الله وعلمت العلوم يا علوي صلاة الله ثم سلام ربي صلاة الله ثم سلام ربي على المرء آدم العلوي كتابي قد جمعت لي علم جمعا كتابي قد جمعت لي علم جمعا وعلمت الأنام يا علوي صلاة الله ثم سلام ربي صلاة الله ثم سلام ربي على المرء آدم العلوي صلاة الله ثم سلام ربي صلاة الله ثم سلام ربي على المرء آدم العلوي آدم العلوي على المرء آدم العلوي على المرء آدم العلوي على المرء آدم العلوي. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yà ká dúgbò lọ́dọ̀ Ọlọ́run dáadáa. Ẹ̀yà sọ pé alhamdulillahi rabbil alamin. Ọlọ́run kó kẹ́ àwọn bàbá wa. Kó kẹ́ gbogbo àwọn àlùfáà. Àwọn àlùfáà ẹni Ọlọ́run ẹni ti Sunnah. Ní gbogbo orílẹ̀-èdè yìí kó sì dáadáa fún wa. Allahumma tahhir qalbi minan nifaq. وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة وأنت تعلم آخرة الأعين وما تخفي الصدور ربي علمني ما ينفعني وانفعنا بما علمتني وزدني علما ويا معلم إبراهيم علمني ويا مفاهيم سليمان فهمني أرجو الله ní àárọ̀ yìí àkọ́kọ́ tó yẹ kí kọ́kọ́ ṣe ni pé kẹ́ dúpẹ́ lọ́dọ̀
àwọn kan torí lónìí program wa yìí ti ń lọ ọdún kan tó bẹ̀rẹ̀ ẹ̀ lè gbọ́lọ̀ ń ga ni gẹ́gẹ́ bí ètò ọ́fíìsì náà láàrin ọdún kan àsìkò èmi náà nínú ọ́fíìsì amọ́gbọ́dọ̀ lọ ìsinmi oṣù kan lẹ́yìn tó ní ìníṣẹ́ ó tó di oṣù kan kìí pa àṣì nǹkan tí ó wù wá ní àyè a wà sọ pé insha Allah wa bi qudratillah kọ́lọ̀ sọ àjùgbà náà lọ torí náà a gbọ́dọ̀ ráńdì ọ̀pù lónìí bàbá wa paradé àwọn abẹ́rẹ́ abala mi pátápátá àmọ́ lónìí kí n máa sọ tán abẹ́rẹ́ kí ni tá a fẹ́ sọ lónìí ẹnìkẹ́ dúpẹ́ fáwọn kan náà kí n tó sọ̀rọ̀ tá a sọ lónìí náà àwọn ni àwọn tí wọ́n ń pawọ́pọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ lérí àtúnṣe ẹ̀rí pọ́rọ̀ kan sọ níjẹ̀ ẹjọ́ àwọn kan náà ló dìde àtúnṣe mẹ́ especially mo kí àwọn àfáà gbogbo àwọn àgbàlagbà àfáà nílùú àti nìbàdàn mo kí àwọn gbogbo àwọn àfáà àti ń bẹ níwò àti ní ìbàdàn wà àhúsù bí zikiri minihom mo kí ọ̀kan nínú àwọn àgbà àfáà àti mẹ́mẹ́ àwọn Professor Eder Bon Abdulbaki Muhammad hafazahullah wara'a ọlọ́run kó bá mi kẹ́ wọn ọlọ́run kó bá mi ṣe dáadáa fún wọn ìyẹn dáadáa ni wọn bí èdè kí wọn náà mo kí wàzírí wọn náà nílùú wo wàzírí ilẹ̀ Yorùbá nílùú wo mo kí wọn wọ́n ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú lérí kí èdè àìyedè kọ́mọ̀ wá láàrin àwa pẹ̀lú wọn lérí ọ̀rọ̀ mufti Ìwó àtọ̀rọ̀ rábítà lérí ọ̀rọ̀ mufti Ìwó àti ọ̀rọ̀ rábítà gbogbo táwọn náà sì ti gbésẹ̀ lérí rẹ̀ àwa náà ti bẹ̀rẹ̀ gbésẹ̀ lérí ẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa Mudirul Markaz wọ́n lè ti jẹ́ kó yé wa èyí sọ́nù pẹ̀lú ẹnu wọn kí gbogbo tí wọ́n fẹ́ káwọn òsè wọn látòsè wọn àwọn ó ṣàtúnṣe lérí ẹ̀ pẹ̀lú àwọn mufti Ìwó ni àti kọ́dà pẹ̀lú ọba Ìwó àwọn delegation padà lọ láti rábìtà lọ sí ọ̀dọ̀ ọba Ìwó náà láti lè ṣe tó yẹ kí wọ́n ṣe ọ̀kanà wọ́n sì gbéṣẹ́ ẹ̀bẹ̀ tọ́pọ̀ lérí pé kí àròyé kí ọmọ ṣẹlẹ̀ ọ̀rọ̀ Ittihadul Wa'izin tí ọ̀kan nínú àwọn àlùfáà wa àgbà kan náà tó ń darí àlùfáà wa Akéwùgbà Gold àwọn náà àlùfáà wa Taofik Akéwùgbà Gold wọ́n ti ṣègbésẹ̀ lérí tiwọn náà wọ́n pè wọ́n yára ábítà fún dialogue wọ́n sì fẹ́ náà tìbí kan tí ò ní sí wàhálà gbogbo tí wọ́n fẹ́ lọ́lọ́wọ́ jù kò ṣe ṣe báwọn ti ń fàtúnṣe látọ̀dọ̀ wọn àwa náà wà túnṣe gbogbo ẹ̀mí kálukú náà lọ palẹ̀ mọ́ fún àtúnṣe tọ́ ọwọ́ akọ́lọ̀ ọ̀bọ̀ fún wa ṣe àfàsìkò yíbọn náà kọ́lọ̀ fi àsìkò gẹ́ mo ti wá kí wọn náà mo wá kí àwọn àbàdàn náà àwọn àfáwa gbogbo àfáwa ní Ìbàdàn sóyè pátá láti lè bàbá lámúnigun tó fi dé gbogbo ọ̀dọ̀ àwọn bàbá wa ní máàdì Ìbàdàn àwọn àfáwa náà tí wọ́n bẹ máàdì Ìbàdàn ilé kí bàbá wa máàdì àwọn bàbá Murtala Abdulsalam ọlọ́pọ̀ yá fi wọn kọ́lọ̀ ń ṣe dára gbogbo àti délé fún wọn náà dòktóru wa náà Nasir bon Maulana Sheikh Abdulsalam ọlọ́pọ̀ mọ̀ràn wọn lọ́wọ́ má dojú tì wọn kó ṣe dáadáa fún wọn àwọn náà wọ́n bá wa ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe nínú ọ̀rọ̀ wọ́n wá kí bàbá wa lágbèní náà
mo dá wọn kí torí mo rí dáadáa lára wọn bébì tí ń sọ náà tẹ́lẹ̀ mo tún wá rí dáadáa mí náà lára wọn àgbàlagbà dáadáa náà ni wọ́n náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ni ọ̀fẹ́ yíra wọn ó sì ti wá yíra wọn nísìn àdúgbò lọ́dọ̀ Ọlọ́run pé èyí tá a fẹ́ kún ó ṣe tá a tọrọ lọ́dọ̀ wọn wọ́n ti ṣe wọ́n ṣe pẹ̀lú inú kan ọkọ̀ kan àwa náà sì gbọ́ wọn yé Ọlọ́run kó má fi ìbàjẹ́ kan gbogbo ọ̀rọ̀ wọn sàmí ni wọ́n ṣe dáadáa tó pọ̀ wọ́n ṣe dáadáa tó pọ̀ wọ́n ṣàdúrà fẹ́mi náà tó pọ̀ wọ́n ṣàdúrà fún bàbá amúdí mọ́kàsí tó pọ̀ wọ́n ṣàdúrà fún gbogbo jàmá mùsùlùmí tó pọ̀ lérí kí gbogbo nǹkan kò lè lọ láfíà wọ́n jẹ́ àmà gbogbo èyí tí ó ti wá tẹ́lẹ̀ náà èyí tí ò jọ lọ láfíà kò sí bẹ́ẹ̀ ti lè kó ṣe tó ó lè ó ti mi tí eré orin tí eré ò ní mi bọ́lọ̀ tí ní orí ni ẹ̀ kí gbogbo ọgbà gbé gbogbo tà náà ká jẹ́ kí nǹkan mi kóró torí pé àwọn tí wọ́n sì gbé dẹ̀ láti Ìbàdàn yẹn ni mọ́wó yìí lérí kí ilẹ̀ Yorùbá yìí kí gbogbo nǹkan kò lè lọ ń bẹ́ fàtúnṣe kódà dé Abẹ́òkúta dábẹ́òkúta náà gbogbo àwọn àfáwà tí mẹ́mẹ́ náà lákì lérí kí ká lè rí nǹkan gidi ṣe ká lè rí nǹkan gidi ṣe àwọn abẹ́lọ́ 2024 tá a tún fẹ́ mú ìkọlọ̀ járí nǹkan gidi ṣe bẹ́ẹ̀ torí àìparapọ̀ àwọn àfá ẹ̀dà tọ́pọ̀ ọlẹ̀ sóyé àìparapọ̀ àwọn àfá ẹ̀dà tọ́pọ̀ ọlẹ̀ nínú tọ́ dálẹ̀ ọkùnrin tí mo fẹ́ sọ lónìí nínú tọ́ dálẹ̀ nù bàbá alágbé ní mo kí yí o kí tó máa wọ lọ́rọ̀ lọ Ọlọ́run sì bá mi kí yí yọ́ bá mi kẹ́ yí yọ́ bá mi gẹ̀ yí àtàwọn ọmọ yí gangan pátá Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kẹ́ni kankan ẹ ṣe gan o àdúpẹ́ púpọ̀ ipe àwọn ọmọ akégbàjarè lọ́dọ̀ yìí ẹ lé wa bóde ẹ sì gbọ́ wáyé ẹ gbé kalẹ̀ gbàgbàlagbà ti gbé nǹkan kalẹ̀ tó èyí tẹ́ wá gbé kalẹ̀ yìí Ọlọ́run ní dàrú àwa náà appreciate yìí torí bá a sọ náà bẹ bá dẹ́gbà kí la fẹ́ sí kò sí tó a fẹ́ sí a máa wọ ọlọ náà ni a máa wọ ọlọ ni o yíwọ́ Ọlọ́run sì ní mú kankan dáadáa wá bàbá lọ́dọ̀ ọlọ́gan átòrójú omi ìta àmọ́ kéèké ọmọ wá ṣe tásọ fún ọgbẹ́ tí wọ́n ṣe yọ́ ọ̀dá èwo ní káwà gbàragbà ó tún wá mọ́ kó sí àbí àbá dàgbà pọ̀pọ̀ tó mọ́ sí láńgbáláńgbá àwọn àká ń bẹ náà wọ́n kéèké kàní sí alájàngbìlà làwọn gbà táwọn ìdàgbà á fi wọ́n lẹ́pẹ̀ lájàngbìlà wọn pọ́ mọ́ sí lọ àmọ́ àwọn tá ti yọrùn sókè àgbọ̀dọ̀ tó ṣe yìí wọn títí tọ́lọ́ yìí fọ̀nà àwọn tọ́hún náà torí náà mo kíyè o àgbáyé Ọlọ́run ní bàjẹ́ gbogbo lọ́yìn náà ní sí wá ń kí wọ́n dúpẹ́ lọ́dọ̀ yìí ipé àwọn appreciate gbogbo effort yìí Ọlọ́run tí kó sèso rẹ̀ ọlá Fatiha. Tọ́ wọ́n ṣàdúrà fáwọn àgbàlagbà wa náà ọ̀rọ̀ àdédé àfáà lé mi ẹ̀yìn padà tó appreciate wọn jù báyìí lọ gẹ́gẹ́ bí àsìkò ní ọ̀rọ̀ fàtíwá la fẹ́ sọ láàárọ̀ yìí ọ̀rọ̀ fàtíwá ìlà fẹ́ sọ fàtíwá yìí èmi tí máa ń sọ pé àmọ́ ńgbà tí a ti lójú kan náà kò já ti rí solution fún a sì ń gbìyànjú torí ètò ń lọ lérí ẹ̀ fàtíwá yìí ṣe tẹ́nìkan kan dìde tí ọkàn mọ́ lọ lè sọ tó bá wù ń bẹ ìgbà ti kọjá gbogbo eléyìí ìgbà ti kọjá ayé ti fẹ́ tààgẹ́rì kan mọ́ sọ pé gbogbo tó ń bá sọ ìlọ̀rọ̀ ìtẹ́lómi bá sọ kò rí bẹ́ kọ̀wá ti já ní káńsù mọ̀rìjà yí yẹ́tò lọ́wọ́sùnmọ̀ tẹ́lẹ́gẹ́ bá bá jọ fà á báyìí a lè darí ẹ̀ síbẹ̀
a lè pe àfáà kọ̀ọ̀kan nísọ̀ gbogbo ìlú tí mo wí gbogbo bẹ̀ náà àwọn àfáà kún bẹ́ẹ̀ ló ní mímọ̀ gidi tó bá fojú wo lọ́tún tó wà gbé síbì kan tó wà gbé kọ̀ọ̀rọ̀ jáde rìpọ́ọ̀tù jáde pé tọ́ ibi tá a fọ̀rọ̀ tì sí ènìyàn o sọ bẹ́ẹ̀. àlùfáà wa wọ́n ní ọ̀rọ̀ fàtiwá kìí ṣe nǹkan tẹ́nìkan lè dádúró tí ó sì máa lóun máa ṣe yọ máa wí tó bá wù bẹ́ẹ̀ ó yẹ kó ní àyè àwọn àgbàlagbà. kọ́dà bẹ́ẹ̀ bá jẹ́ lérí imú tó bá jẹ́rọ̀ yìí sùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mufti àgbà fún gbogbo ìlú ó gbọ́dọ̀ tún láwọn àkàntọ́ yẹ pé wọ́n jọ decide ẹni kò sí dá decide èyí ni òjò gbà mí láyè ní ilá àárọ̀ yìí ní sí kí gbogbo tí mo bá sọ iná lọ́nà èmi ní sọ yíò táìkà mọ̀ lọ èdè kíkí gbogbo tí mo bá sọ ẹlọ́nà tó rẹ́lòmí tó lè rí tí rí níwọ̀n pàṣíwá kìí ṣe tẹ́nìkẹ́lẹ̀ dásọ tó sì ní tó wọ́n bá ti sọ òun náà lọ́nà ìtí ká ìwọ́jọ́ dáná aká ìjọ sí ni torí pé kálukú lè rí tẹ́nìkan ò rí torí bí ìgbà tá à ń dájọ́ ni mo ti sọ fún yín náà lérí àga yín náà yìí pé ẹjọ́ omi ìbẹ̀tẹ́ pé ó fojú hàn omi ìbẹ̀jọ́ pé wọ́n gbé kéèsì wá tí ò ní fojú hàn ló jẹ́ pé kéèsì nílé báwọn ìjọba ṣe gbé kalẹ̀ bó ti yẹ kọ́ wà nù sóyé kóòtù kékeré bẹ kóòtù lábẹ tí máa bẹ̀rẹ̀ sí di kóòtù lá ó ti dé high court nù sóyé láti ibẹ̀ yóò dé court of appeal àwọn alága mẹ́ta ń bẹ ní high court tẹ́ pé ẹnìkan ọ̀gbọ́rọ̀ dájú sáìdì ẹjọ́ yóò tẹ́yẹ̀ mẹ́ta tẹ́ pé àwọn ti kàwé ẹjọ́ wọ́n ti digest ẹ̀ tó bá kó bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá tún gbà ó tún gbé lọ sí court of appeal ló kù lẹ́yìn high court tó lè wọ́n tún digest ẹ̀ àwọn alága márùn-ún àbí mẹ́fà àwọn náà tún yẹ̀ wò àbí méje wọ́n tó lè preside ẹni tí ó preside ẹjọ́ kó tó di pé yóò lè decide pé ìtọ́jọ́ náà ni tí ẹ̀ bá tún wá gbà ẹ wá gbé lọ́dọ̀ alága méjìlá àwọn alága méjìlá ní Supreme Court kí torí kí ni wọ́n mọ̀ ṣẹjọ́ dá bó ti yẹ kí ọ̀rọ̀ fàtiwá gan náà kó rí nù táwọn àfà méjìlá ó jókòó lérí ẹjọ́ tó bá díjú tó wò sọ́tún sósì kó tó mọ̀ ìtọ́jọ́ náà àfà gidi àwọn àfà gidi wọ́n gbọ́dọ̀ máa wà tó jẹ́ pé àwọn kan wọ́n máa dúró bí àwọn tó wà ní àìkọ́ tó kọ́ dájọ́ tí ò bá rí bẹ́ẹ̀ wọ́n gbé lọ sí àpíìlì tó bá kó dápíìlì lọ́wọ́ sí Supreme Court bóyá táwọn agbọ́dọ̀ láwọn àfà táwọn náà wà láàyè tó wà gíga bẹ́ẹ̀ rẹ̀ tó sì lè máa sì dájọ́ lérí ọ̀rọ̀ fàtúwá. èyí ò sí ọwọ́ ajẹ́ kí ó ń kálukú ọmọ sọ pé òun wà lérí ojú ọ̀nà láì ní gbogbo orúkẹ báyìí. bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń dájọ́ yìí ní sí àfáà ni wọn ọlọ́pàá ń bẹnu wọn lọ́yà ń bẹnu wọn ọlọ́pàá wà òfin lọ́kà tó fi dọlọ́pàá lọ́yà wà nù wọn òfin lọ́kà tó fi ìyẹn bẹ́ẹ̀ ládájọ́ nù wọn. ìyẹn bẹ́ẹ̀ ládájọ́ bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ pé wọ́n bá kà á débi pé wọ́n di adájọ́ tó jẹ́ tó di mufti ni tó bá kà á ni sóyè bọ́ọ̀rọ̀ yìí ti rí kò ní ṣe kí ni o kò ní rí bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ni ọ̀rọ̀ oúnjẹ Christmas oúnjẹ èmi náà ń wo bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mò ń wo bó ṣe lọ èyí wo láti kẹ́kọ̀ọ́ mẹ́ èyí sì ń wo bá a tún ti rí nílùú yìí níbẹ̀ kí n wo bí tí a ti dàgbà mọ́ mo wá rí i pé ìtí ìwú náà tó lè jẹ́ àbáyọ náà ni àbí ká máa pàdé torí gbogbo èyí tí mo wò nípa ọ̀rọ̀ yìí ìlú lè jábàáyọ gbogbo problem ta nílẹ̀ Yorùbá yìí ká ní káńsù ká ní mọ̀rìjà Yatul Uzma iná ni solution fún gbogbo problem ta níbẹ̀. ká níbi à ń darí sí nínú ọ̀rọ̀ fàtúwá òun náà ni solution. fàtúwá ní kẹ́kọ̀ọ́. àti gbogbo tí máa ń jọ̀rọ̀ tó bá lójú láwùjọ Yorùbá ẹ̀sìn. gbogbo tá à ń fà tí àjọgbá lérí ẹ̀ yìí. gbogbo tá à ń fà tí àjọgbá lérí rẹ̀ yìí àfi ká níbi tá a darí ọ̀rọ̀ sí. kí àwọn kálukọ́ kọ́ mi láti ibi jihad lágbègbè ibi tó ń bá ti wá àti ibi tó bá belong sí kí wọ́n yẹ̀yẹ̀ wá láti bẹ̀ ká discuss ọ̀rọ̀ mo nídìí ìjà àbí ká máa múra ẹni kó kálukú fòdòdó múlẹ̀ bẹ̀ ni. àlọ́rọ̀ mọ̀ kìí ṣe tí ẹ máa ń jà sí
agbọ́dọ̀ pé wa níwájú gbé káàkiri tí ká kó sì dára ká ìjọ bẹ́ẹ̀ àwọn àti òdòdó múlẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ pọ̀ àmọ́ tí mo rí ni pé kálukú nínú gbogbo àwọn tó sọ̀rọ̀ ojú ẹgbẹ́ kálukú fi wò ọ̀rọ̀ àwọn kan táwọn sọ pé ká máa jẹ ká jẹ dáadáa ká yó ká tún mú mi sí sóye àyà náà làwọn náà dólé lérí àyà ká jẹ ká yó ńbẹ́bẹ́ ká jẹ tọ́lọ̀ náà kọ́lẹ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́ ká sí kí ni o ká máa jẹ àwọn dúró lẹ́gbẹ̀ẹ́ wọ́tù àwọn àkányà ní jẹ́ àti ẹgbọ́dọ̀ jẹ́ especially wọ́n bá tẹ̀ jẹ́ pé Christmas wọ́n pa mú ó ti di oúnjẹ òòṣà sóyé wọ́n sì máa yàwó abẹ́ ipé àwọn náà dúró lérí àyà kan ipé tó bọ́nà ti náà máa jẹ́ oúnjẹ òòṣà àwọn bá tún dúró lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ owó sí bọ́ọ̀tún náà ní sì tó pé tí wọ́n náà ti kọ́ mọ́ ìkéré ètúnbú àwọn èmi sábà pẹ́ nìkan náà ni ó dúró lọ́wọ́ sínú àmì yéjì agbá àlàáfíà ní kí n pè é àwọn ní a mọ̀ jẹ́ torí pé ká mọ̀ jẹun sẹ̀lìbí ni ìjà bí ní ó dúró ẹ̀wọ́ ọ̀tún ká mọ̀ sẹ̀lìbí ó dúró ní agbá àlàáfíà dá ẹ̀sẹ̀ gan ara tí mo sọ náà nù language kò sí tí è dálẹ̀ yóò bá yáyì púpọ̀ wọ́n lápá àlàáfíà tọ̀ alálàáfíà làwọn náà àwọn tí mo rí nù èmi ò ríran kẹta tó sì yẹ kó wá lèmi fi kọ́ pé ibẹ̀ lèmi fẹ́ dúró láàárọ̀ yìí ẹgbẹ́ kẹta tí ó kálukú ò rí ibẹ̀ mo fẹ́ lọ láàárọ̀ yìí sóye ojú ọ̀tún ojú àlàáfíà àgbẹ̀wọ̀n kẹ̀pẹ́ ojú méjì tọ́lọ̀ fún gbogbo ayé nù bóò láti àfi ojú méjèèjì rí kankan táàfi tí ó gbé kàjáde tẹ́ pé ojú kankan fi wò méjèèjì láti kí ni ó láfi wò eléyìí wọ́n sọ pé àfi ojú foresight wò ojú foresight inú ọ̀kankan ààrẹ báyìí lọ́wọ́ ọwọ́ àmọ̀ ọ̀tá ní ojú inú ọpọlọ ní inú ọpọlọ lọ́wọ́ ọpọlọ náà tún lójú tiẹ̀ ó làwọn àkápè ní third eyes àwọn tí wọ́n bá fi yé rí náà ni wọn ò ní sọnù láíláí wọn ò ní rí lékúrì wọn ò ní sọnù láíláí bí ẹ̀ máa mojú méjì rí náà tí ò mú foresight sí ìgbà mẹ́wàá ni ọmọ sí mistake abẹ́ tó dijú kan báyìí àbóṣe báyìí bó ti kó rí náà tó àwárù wọ́n pè adájú ni wọ́n pè àlékún bẹ́ẹ̀ bó ti kó ní wọn kiri àtò sọ bẹ́ẹ̀. àdáwọ̀ tí wọ́n ń pa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gájọ jẹ kírísítẹ́nì yìí ọ̀nà méjì náà fi sí àwọn kan dó wọ́n là lè jẹ́ àwọn alábọ̀ ọ̀tún àwọn kan dó wọ́n là àwọn kan tó bá lè jẹ́ àwọn kan là lè jẹ́ wọ́n wà lábà àlàáfíà. àmọ́ èwo ló yẹ ká wá ṣe ń bẹ̀ bó láti pápọ̀ tá a fi rí ọ̀nà lọ. àwọn táwọn àlùfáà wọn dó síbẹ̀ òun náà ní pípọ́ wọn láti pa méjèèjì pọ̀ tá a fojú méjèèjì náà rí náà tá a fi kọ́nà lọ. tá a ní dúró lérí méjèèjì nìkan. tá a ní dúró lérí ẹyọ kan nínú méjèèjì nìkan. tẹ́ẹ̀fì wá rí nǹkan mí nínú kéèsì yẹn tẹ́ẹ̀ rí. tó jẹ́ ká lè rí nǹkan mí tó pamọ́ sí wa nínú kéèsì náà tá a rí. kó tó di pé a gbé ẹjọ́ jáde wípé mo ti yẹ kó rí ni. kó tó bá gbé ẹjọ́ jáde kó tó pé mo ti yẹ kó rí ti ká lùkọ́ mọ́ wa lò. torí méjèèjì tẹ́ dáhùn kọ̀lọ́tò. bàbá máa jẹ́ pẹ̀lú ṣùrútù ni ṣùrútù ẹ̀dàpẹ̀ bàbá sì ní jẹ́ pẹ̀lú ṣùrútù ni ṣùrútù yẹn ẹ̀dàpẹ̀ kí ni wọ́n pè ṣùrútù ni májẹ̀mú a máa jẹ́ pẹ̀lú májẹ̀mú pẹ̀lú àwọn òfin májẹ̀mú a sì ní jẹ́ pẹ̀lú àwọn májẹ̀mú. àbí bàbá máa jẹ́ pẹ̀lú àwọn ẹ̀fìyàn wọ́n bẹ̀rẹ̀ pé bàbá máa jẹ́ ó dáwọn òfin bá sì ní jẹ́. ní wọ́n bá sọ pé Al-Qur'ani ìwé òfin ni ó sì wà sọ́ọ̀lì hàn likulli zamani wa makan. ẹ pé kò sígbà tí ọba mu kò sí ìlú tí ò ṣe kíni o tí ọba mu sọyé gbogbo ọ̀rọ̀ yẹn
a máa lò ipò rí bẹ́ẹ̀ pẹ̀lú kásọ̀ ṣùrútù kí ni o zamaniya àti makaniya ṣùrútù masọ́lì zamaniya wà ṣùrútù masọ́lì zamaniya makaniya sọ bẹ́ẹ̀. ànípa bá fẹ́ máa lo òfin agbára máa tó àwọn májẹ̀mú tí ó máa wọ pé ìgbà wo la lè máa lò ó a sì máa gbọ́dọ̀ máa wọ májẹ̀mú tí ó máa wọ pé ààyè wo a máa wọ. ìyá ni pé conditions bẹ́ẹ̀ àwọn eléyìnbó mọ bí ẹ ti implement òfin jàwa tí akàkéwù lọ tá nǹkan kàtírà kéèyàn kàtírà kò ike tí wọ́n gbígbí tírà ní ìsóye ó bọ́ ọba fẹ́ implement rẹ̀ bọ́ ọba máa gbé bọ́ ọba yẹn máa implement ọ̀rọ̀ lè bọ́ sínú ìgbẹ́ ẹ wò ó ní ìsìlákòjú ibi tí mo lọ níbi ìwé ibi òfin ìjọba gan penal code wà penal code ó wà criminal code ó wà penal code nínú penal code nísìn èni wọ́n lò ní àríwá yìí ní northern Nigeria yìí criminal code wọ́n lò ní ìsàlẹ̀ téèyàn bá abilékọ nísìn àbẹ́jẹ́ òbílékọ tó bá báyà súnlẹ̀ yìí nísìn tí wọ́n bá ṣe kí wọ́n sọ ìjà bí ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ wọ́n lò ṣe ṣìnà inú penal code ó sì wà punishable wọ́n fi yà jẹ àmọ́ tó bá yẹ pé ń sàlẹ̀ ni sóyé tóbi ọba ti lè pariwo jáde pé wọ́n ṣe kẹ́kẹ́ fún un wọn ò ní sọ pé ó rèpù rẹ̀ sóyé kò sí àkẹ́kẹ́ fún ọ̀tẹ̀ lọ́rùn wọ́n lọ́tẹ̀ lọ́rùn lọ́tẹ̀ ìdílé ní sí máa ṣe lọ ní Nàìjíríà náà kọ̀ wà punishable wọn ò ní bá wí ìlú Nàìjíríà náà sì ni kí ló jí kí wọ́n ṣe òfin lọ́tọ̀ọ̀tọ̀ bá ní ààyè tí wọ́n ti implement òfin ni wọ́n ṣe kí ni wọ́n wo àwọn èèyàn abẹ ni wọ́n wo yà ní pé ká tó lè lo òfin kan a gbọ́dọ̀ wo bí yá environment ń ná a gbọ́dọ̀ wo eléyìí wọn ni wọ́n ń pè nínú tí ìsọfún yín náà nídìí ẹjọ́ nínú fíkìlù mùwá àtọ̀nà kí ni wọ́n ń pè fíkìlù mùwá àtọ̀nà jurisprudence tó dúró fún citizenship bá a ṣe jọ gbèlú tí ló fi wà ní àlàáfíà gbogbo òfin tẹ́ ẹ bá pàtìpátì ẹ bá pàṣẹ tẹ́ ẹ bá sọ yìí bẹ́ẹ̀ ẹ mọ̀ sí mistake tó pọ̀ sọ bẹ́ẹ̀. ní gbogbo òfin tá a bá ń lọ àti pàtìpátì a bá ń gbé jáde tá a máa sọ bí tá a ti máa lò ó tá a sọ ìfowópamọ́ tá a ti máa lò ó a máa ṣe mistake tó pọ̀. ẹ wo lápèjúwe ìsàlẹ̀ nísìn ó yàtọ̀ sí ilẹ̀ Haúsá torí pé Islam ti ní upper hand ní tó lágbára kìí ní upper hand ní ìsàlẹ̀ tó nǹkan bá a bá fẹ́ lóró òfin ká jẹ́ ká má jẹ́ yìí nísìn yọ́yà lọ́tọ̀ọ̀tọ̀ ìta wí fún ilẹ̀ àríwá ó yàtọ̀ sí táwí fún ilẹ̀ Yorùbá èyí ò ní ìmáàmù Ṣáfì yìí mọ́ tọ́yẹ pé ibi ẹjọ́ ẹyọ kan ìdájọ́ méjì ló ṣe bẹ́ẹ̀ ìgbòdé láti ìtọ́dá ọ̀tọ̀ ìgbòdé mọ́sárì ìtọ́dá ọ̀tọ̀ sọ bẹ́ẹ̀. ìmáàmù Ṣáfì yìí ó wo àyè tó ti dájọ́. àwọn àgbàlagbà onílàkà ìjùwà lọ sọ bẹ́ẹ̀. àwọn bàbá wa tí wọ́n lọ láwọn ìmáàmù yìí wọ́n fi làákà ìgbésẹ̀ òfin ẹ̀sìn kalẹ̀. torí pé ìlú tí wọ́n bá wà ní wọ́n wò ìmáàmù Ṣáfì ọbẹ̀ dájọ́ ní ìrákì òfin ọ̀tọ̀ níbo ti dá eré ẹjọ́ kẹ̀hún náà nígbà tó dé mọ́sárì ọ̀tọ̀ níbo ti dá. wọ́n ní kí ló dé tó fi dá bẹ́ẹ̀ ó ní torí pé àwọn èèyàn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìdí àwọn mẹ́sì gbà ṣe kó ṣe kí ni ọyà lọ́tọ̀ọ̀tọ̀. wọ́n sì bí pé kí ló dé tó fi dá bẹ́ẹ̀ ó ní torí pé àwọn èèyàn bí wọ́n ti ń gbà lò níbẹ̀ ọyà tọ́tọ̀tọ̀ síra wọn. èyí òun náà bọ́lá wọn sì ṣe gbé gbogbo nǹkan kalẹ̀ nu ẹni tí ó bá rí yìí yóò ṣe mistake kọ́dà mi ọ̀rọ̀ oúnjẹ yìí náà bọ́lá wọn ti gbé kalẹ̀ nu ẹjọ́ tí wọ́n dá yìí kọ̀tà alákà pẹ̀lú Christmas kò sí Christmas aslan ọ̀rọ̀ oúnjẹ yìí ká máa fojú Christmas wo ohun rárá òfin oúnjẹ dúró lọ́tọ̀ òfin ọdún ọ̀dà dúró lọ́tọ̀ Ọlọ́run sì ti gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ òfin tó ń jẹ èyí tó dádúró lọ́tọ̀ yìí ni pé kọ́dà bí ọba sí Christmas níta ìtọ́lọ̀ ń wí náà sì wà fálú ébùdọ́lá Christmas mẹ́ta kò sí ìta kò yí òfin padà ẹnu bá ṣe gbà implement ẹni ká sí kí ni ó káwá fàmọ́sánà lápèjúwe
nígbà tí Ọlọ́run ọ̀nà méjì lọ́lọ́run ti sọ̀rọ̀ oúnjẹ yìí nínú Al-Qur'an, ọ̀nà méjì. Nígbà tó wà Mákà ọ̀sọ̀ kan, nígbà tó dé Mádínà ọ̀sọ̀ kan. Èyí tó sọ ní Mákà òun ni Suratul An'am yẹn, kẹ́ tó kà jáde di ṣàlàyé. Suratul An'am ni ó sọ pé gbogbo nǹkan tó ń ṣe léèwọ̀ nínú oúnjẹ nǹkan 5 péré ló kà. Ìgbò di Mádínà ó kà kan 10. Yàní pé kí ló jọ ṣe 5 lọ́hùn li ruksati wa taysir lil yusri wa taysir, kò jí kẹ́sì ó le torí borí pẹ́sì ò ti ṣe kí ni o kì í múlẹ̀. Inú tó dá máa jẹ 5 ló ṣe léèwọ̀ ní Mákà. Nǹkan 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe léèwọ̀ ní Mákà. Níbo di Mádínà ọ̀sọ̀ di 10. Àmọ́ pàtó dé Mádínà ọ̀sọ̀ di 10 pàtó pé nǹkan ti bẹ̀rẹ̀ nílẹ̀. Hikima wo ló fẹ́ mú jáde ńbẹ̀? Hikima tó fẹ́ mú jáde ńbẹ̀ ni pé níbi tẹ́sí ọ̀bá ti fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ lé kán níbẹ̀. Kò gbọ́dọ̀ lé kán bẹ́. Ibi ẹsẹ̀ bá ti wá múlẹ̀ tí tẹ́sí ti múlẹ̀ ńbẹ̀ dáadáa, ẹ tún upgrade ẹ gbé sókè yóò lè díẹ̀. Yà ní pé bọ́rọ̀ sí náà ti nínú ó wà pọ́ ní ṣébù ilé Haúsá, kò wà pọ́ ní ṣébù nísàlẹ̀ nínú òfin Nàìjíríà Ghana. Àtọ́tí tọba mú tí àyè sí ó fún ọ bílálà gidi Sáàmú ìjọ wọn ti náyàn sálẹ̀ 40 torí wọ́n ti lò Ìsìlámù yìí for 300 years ní 400 years 500 years títí lọ 1000 years nínú ọtí yìí tí wọ́n bá wá torí èyí sí ọmọbílálà náà ọ̀lẹ́tọ̀ sí yóò lè ní nísàlẹ̀ yẹn kò ní ṣe kí ni o kò lè. Bẹ́ẹ̀ wà láwọn àwọn káàkiri gbogbo ayé ẹni tí ń gbé lè èbó nìsí ọ̀rọ̀ ẹ̀sìn ìtẹ́bá fẹ́ kọ́kọ́ máa jẹ́ mẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lé torí Islam ti dán kò fẹsẹ̀ múlẹ̀. Ẹjọ́ tẹ́ dá fún àwọn tí wọ́n ń bẹ nílùú èbó lérí ọ̀rọ̀ oúnjẹ Christmas kò sí Christmas ó yẹ kó yàtọ̀ sẹ́ni tí ń gbélé lárúbáwá yìí tí ń gbé ara àwọn Arábù ìta ń jà sí ni kò gbọ́dọ̀ lé torí pé ẹ̀sìn níbẹ̀ yẹn kò fẹsẹ̀ múlẹ̀ tó bí ìtàwọn tẹ́lẹ̀ yìí torí lẹ́yìn wọn bí mọ́ wọn ni tọ̀hún kí lọ fẹ́ wí tọ́ bá jí kó lé bẹ́ àwọn tó ẹ̀kọ́ kẹ́kọ́ gbà ìwọlé wọ́n mọ̀ sí kí ni o wọ́n mọ̀ sá fún yín. Níbi tẹ́sí ọ̀bá tí ìfẹsẹ̀ múlẹ̀ òfin bí ọgbọ́dọ̀ lé púpọ̀ kọjá bó ṣe yẹ. Kí ni ìtàì láti sọ bẹ́ẹ̀ ìtumọ̀ kí wọ́n máa kọ́ síbi súrà nù pé mọ̀ kí yàtọ̀ súrà tó lè Fátíhà Madaniyatun àbí kò yí makiyatun wáyà sábò àyàtẹ bẹsẹmẹlá ẹràhámánirọkẹ. Wọ́n máa gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni. Tọ́ba ní Suratul Baqara Madaniyatun wáyà tó wá sí tu wàsàmánú náà wà míà bẹsẹmẹlá ẹràhámánirọkẹ. Kẹ́lẹ́ mọ́bí tó ti sọ kalẹ̀. Torí gbogbo ẹjọ́ tẹ́ bá apply bẹ́ẹ̀ kẹ́lẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe kí ni o bẹ́ẹ̀ ti apply. Ìlò fi lè di pé àní máa kọlura wa níbi ṣẹ̀ríà àbí bí ẹjọ́ tó di pa àwàjà náà katakítí bẹ́ẹ̀. Sọ bẹ́ẹ̀. Ṣé kí màá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lù ní láti máa fi lára wa létí ibẹ̀ tó àyà tó bá sọ ìpàdé ní Mákà ó ní bá ti da àyà tó bá sọ ìpàdé ní Mádínà ó ní ìtọ́jú ọ̀dà bẹ́ẹ̀ èyí tó bá wà. Lẹ́yìn ìgbà tó jẹ́ kí gbogbo àwọn tá a fẹ́ fi yóò tẹ́ kò sí mọ̀súkà ní gbogbo ẹ̀. Èwo ni mọ̀súwà ní gbogbo ìta fẹ́ lòyìn? Ọ̀dà ìmọ̀ sọ fún ọ̀nà Màdàní èyí tí mo fẹ́ kà lákọ̀ọ́kọ́ yìí ni Makiyatun sóyé Bismillahirrahmanirrahim. Bismillah. Kíákíá. إلي محرما على طائم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به ومن اضطر غير باغ ولا عاد وإن ربك غفور رحيم.
kúlá àjílù. kúlá àjílù fíìmà uhiya ilayya muharraman ala ta'imin yat'amuhu. Ọlọ́run sọ nínú àyà yìí. la àjílù. èmi ò rí. fíìmà uhiya ilayya. nínú tá a fi rán ni sí mi. muharraman. ìta àṣeléwọ̀. ala ta'imin yat'amuhu. lérí ìta ń jẹ àtẹni tí ń jẹ lérí oúnjẹ tá ń jẹ. illa yakuna maytatan. àyàfi kó jókòó gbètè. aw daman masfuhan. àbẹ́jẹ́ tó jáde látara rẹ̀. aw lahma khinzir. àbẹ́lẹ́dẹ̀. fa innahu rijsun. gbogbo eléyìí ẹ̀gbin ni. aw fisqan uhilla li ghayri llah. àbẹ́yìí tó yẹ pé àti ẹ̀wà dá agbé kalẹ̀ tẹ́ ká pa fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀. faman turra ghayra baghin wala adin. ẹni tó bá yẹ pọ́ bá ilẹ̀ bá wá ká mọ́ tí èdè kò ṣe gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. fa inna rabbaka báàgà ghafurur rahim. àyà lẹ́yìn bòde ń kà ó. àyà ta ni lò nílẹ̀ Ìgbò bí Anambra tí Islam ò tí ì ṣe kíni o tí ò tí ì fẹsẹ̀ múlẹ̀ ń bẹ́ẹ̀. láyà tí wọ́n kà fún wa yìí. àbá àwọn tó bá wà nílùú èbó ẹ̀rọ gbọ́ tí Islam ò ṣe kíni o tí ì fẹsẹ̀ mọ́ ẹnu márùn-ún láka fáwọn nínú táwọn èèyàn fura sí ọ̀rọ̀ bíyà yìí ẹ̀rọ ká study environment yìí ká tó implement ẹ̀ kò jáde nínú ọ̀rọ̀ wọn. mistake àkọ́kọ́ tó wà mẹ́nu. mistake àkọ́kọ́ tó kọ́kọ́ wà bí àwọn tí wọ́n ń dá sọ̀rọ̀ oúnjẹ yìí wọn ò sọ̀rọ̀ environment ń bẹ́ẹ̀. mistake ẹ̀kejì nínú tí wò tún sọ ń bẹ́ ẹni pé ọ̀tọ̀ ni kí wọ́n sọ pé fúdù ọ̀tọ̀ ni kí wọ́n sọ pé míìtì ọ̀tọ̀ ni fúdù ọ̀tọ̀ ni míìtì ọ̀tọ̀ ni fúdù ọ̀tọ̀ ni míìtì ọ̀tọ̀ ló ń jẹ ọ̀tọ̀ lẹ́ran ọ̀tọ̀ ló ń jẹ ọ̀tọ̀ lẹ́ran oúnjẹ gàbádáyá gbogbo téèyàn bá ń jẹ ni sóye gbogbo tó bá jẹ́ jíjẹ téèyàn jẹ tí ó fi di pé yóò gbéra sọ yóò fi lálàáfíà ìní wọ́n pè ní kíni o oúnjẹ bàbá wa gbé oúnjẹ kalẹ̀ tá a bá wo kíní rẹ̀ látòkè kalẹ̀ sóye kọ́ńtẹ́ǹtì ẹ̀ rí i pé sóye living things mẹ́mẹ́ non living things mẹ́mẹ́ èyí tí ń sẹ̀mí mẹ́mẹ́ èyí tí ó sì kíni o tí ó sẹ̀mí mẹ́mẹ́ nínú oúnjẹ tá à ń jẹ èyí tọ́jẹ́ lẹ́mí mẹ́mẹ́ èyí tí ò jẹ́ lẹ́mí mẹ́mẹ́ gbogbo nǹkan tọ́jẹ́ mọ́ vegetable nísìnyí kíní kan ni igbá ni jéró ni ráìsì ni pláǹtì ni kíní kan ni non living things ni inú oúnjẹ lọ́wọ́ ẹnu èyí tí wọ́n kọ̀ fún wa ń bẹ èyí tọ́jẹ́ nǹkan lẹ́mí ni tíṣẹ̀ rí àsọ̀rọ̀ ní orí ẹ̀ gbogbo tọ́ka fún wa ní Maka àti Madina nǹkan ẹlẹ́mìí ni àbí nǹkan tí ń jáde látara ẹlẹ́mìí kọ́ máa intoxicate wa sóye níbi tó ti wá ṣe ẹjọ́ nǹkan míì tí ò lẹ́mìí ibi nǹkan múmu ni nǹkan míì tí ò lẹ́mìí nínú nǹkan tá à ń jẹ ibi nǹkan múmu ni àmọ́ bí ó jẹ nǹkan tí ọ̀lẹ́mí nǹkan tó lẹ́mí nìkan lọ́sọ̀ nílé rí kó tó pápọ̀ mọ́ tí ọ̀lẹ́mí nígbà tó di bí nǹkan múmu ni lójó wá sọ̀rọ̀ ọtí àwọn nǹkan tí wọ́n fi ń sọ ọtí tí ọ̀lẹ́mí ni kọ̀lẹ́mí àmọ́ lè kó nǹkan míì bá àlàáfíà ara wa àtẹ̀mí wa sọ́bẹ́ nínú nǹkan tá à fi èsì náà nù nínú tá à fi èsì wọn à fi èsì pé àwọn nǹkan mi ń bẹ tó kíákíá tó pé nǹkan tí ò lẹ́mìí ń bẹ bẹ́ẹ̀ àti nǹkan tó lẹ́mìí nítorí wọn hàn náà fún wa nínú oúnjẹ òun náà ní àwọn nǹkan tó lẹ́mìí àmọ́ ń kẹ́rù bí múmu Ọlọ́run hàn àwọn nǹkan tí ò lẹ́mìí fún wa. ìlí fi ń sọ̀rọ̀ àwọn ẹran òkú ń bete àbí ẹ̀jẹ̀ tó jáde látara ẹran ó jáde ni ó tàwa ńlá dàmí ni hù ó jáde látara rẹ̀ àbẹ́ ìta apá táàdá kọ lọ́ọ̀ sí abárẹ̀ débi ti síbò mi sóyé
àbí ẹran ẹlẹ́dẹ̀ sóyé abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ èyàn lè délẹ̀ Ìgbò nísì kí wọ́n pẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ wọ́n aláwọn jẹ́ tàwọn kí ló fẹ́ ṣe ó ṣe ní ọdún kò ṣe ní ọdún ọ̀lẹ́tọ̀ àti ṣe kíni o àti jẹ́ ó ṣe ní ọdún kò ṣe ní ọdún ọ̀lẹ́tọ̀ àti jẹ́ kọ̀tà aláka pẹ̀lú ọ̀rọ̀ ọdún ẹran òkú mbete kọ̀tà aláka pẹ̀lú ọ̀rọ̀ ọdún mẹ́ta ọdún òsíta ọ̀lẹ́tọ̀ àti jẹ́ ẹ̀jẹ̀ tí ń jáde tẹ́bí ṣe bọ́rúkọ́ ni tẹ́bí ṣe bọ̀rọ̀dọ̀rọ̀ ni dọ̀bọ̀rọ̀ ni àbí wọ́n fi ṣe sìkírí ní sọye ìjọba wò ṣe ó ṣe ní ọdún kérésì ni o kò ṣe ní ọdún kérésì ni o ọ̀lẹ́tọ̀ àti jẹ́ kọ̀tà alákẹ̀pẹ̀ lọ́rọ̀ ọdún sọye àbí nǹkan míì tí wọ́n pa tó sàfitì rẹ̀ sí nǹkan tàbí pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ rárá o lẹ́tọ̀ àṣekínú tàbí jẹ́ sọye ọdá kéṣe léyìn súnà tó wá gbé nǹkan míì wọlé níbẹ̀ àmọ́ kí n tó ka tí súnà gbéjọ wọlé níbẹ̀ kí n sọ tánná torí kéèsì ọwá pé tọba wá fẹ́ jẹ́ tọba wá gbé bẹ̀ náà o tọba wá rí pé ò rí nǹkan mi tó fẹ́ jẹ mọ́ o tí wọ́n yé síse nǹkan mi ń bẹ́ o tó fi jẹ́ o bọ̀ ọba aráyè ọ jẹ́ ṣùrùtù kan tó nù bọ̀ bílẹ̀ bá ká ọmọ ló fi kéfà mọ́ ní ìtura gẹ́rà bá gé wàlá àádé wàlá ismailé tó bá ní pọ̀ rẹ̀ ràn mí ìmọ́ níbẹ̀ ọdún mẹ́ta ni ọdún òsíta ni nínú gbogbo ta kàkálẹ̀ yìí tí ó bá sí ọlẹ́tọ̀ àṣekínú láti jẹ́ mẹ́ a máa gbọ́dọ̀ nínú àníyàn rẹ pé kéèsè pé ó wù ọ́ ilẹ̀ lọ́ka ọmọ ọlọ́run àníyàn rẹ lànàbì fi sọ fẹ́ nìkan pé nítorí fẹ́ bí wọn nísì nípa oore àti aburú nínú àdísí náà lọ́wọ́ ó ní istafti kọlbaka sóye máa kàfí sọ̀díkà wàkàrí táyà tọ́lẹ̀ alẹ́ iná albirri ní mọ́tí máa náà alẹ́ iná tí wọ́n tá a bá tù wọnú ẹ̀mí rẹ̀ tá a tù wò pé ṣé ọwọ́ aṣọ di kíní ni ọṣọ di fàájì ni ọdúnú jẹ́ tọba dọ́dọ̀ lọ́wọ́ jẹ ìyà àmọ́ olóòlè ra nǹkan oníwọ́pọ̀ fẹ́ràn sí kódà wo ti ẹ̀mọ̀ pẹ́rẹ ẹlẹ́dẹ̀ ni wọ́n ti tàátán fún ọ ọ̀rẹ́dì o sì ti wá jẹ́ tọ́ bá padà mọ́ náà ó túbá náà ní lọ́lọ́ fi kó fa inna Allah gafurur rahim gbọ́ mi yé ni fa inna Allah gafurur àwọn kọ̀ndíṣẹ̀ tó gáìdì ọ̀rọ̀ yẹn nu torí pé o lè débẹ̀ pé ọ̀rọ̀ rà nísìnyí bá lòdó yóò jẹran kódà yóò ti jẹ ajá tí ó sì ní mọ́ tí ó máa ṣe sèkìrì tí wọ́n lọ gbánú rẹ̀ iná ló sì jẹ sínú ara rẹ̀ ọlọ́run tàbá wá túwò tàbá rí pé kéèkéé gẹ́rà bá gí ni kí àṣìbọ́nà ní àmọ́ ìtìrárí lọ́bọ̀ ọdé bẹ́ ilẹ̀ ká ọmọ ni kò sí nǹkan mi bó ti gbá ọgbọ̀ látàárọ̀ ni sóyé wọ́n wá tà fún òsìmọ̀ ọlọ́run ní ọmọ yẹjú yókù kẹrì ọlọ́run ọ̀rọ̀ ọdún kọ́ ọ̀rọ̀ oúnjẹ jíjẹ kọ̀tà alákà pẹ̀lú ọ̀rọ̀ ọdún bá ti jẹ́ gbọ̀ǹkọ́ tọdún ìpàdà sọ̀rọ̀ débẹ̀ ọ̀rọ̀ oúnjẹ jíjẹ kò papọ̀ mọ́rọ̀ ọdún àmọ́ ọ̀rọ̀ wà má ìtura yìí nìsí àwọn èèyàn sọ yípe rúbẹ̀ wọn alẹ́ jẹ́ with conditions táàbá ní nǹkan míì tí yá sí kí ni ó tàá jẹ mọ́ àbí ìlú èbó sóyé wọn ò bí ẹ̀dàjọ́ mọ̀tẹ́lẹ́dẹ̀ ní Kánò yìí nìsín wọn ò ní gbà ó àmọ́ nílùú èbó wọ́n tà fírílẹ̀ gidi sóyé òsìní tó sì sí àlẹ́lẹ́dẹ̀ wọn ò bí ẹ̀dà kí ẹ gbà ní Kánò kọ pẹ̀pẹ̀lẹ̀ tàbí kọ́ ọmọ ẹjẹ́
bẹ́ẹ̀ bá sì délé èbó ọmọ kàbọ̀ bá ti wọ́n sì máa jẹ́ bó ti wọ́n ni. àwọn sọ nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ ọ̀gẹ́ wọn á pamọ́ ìlú mi bẹ tí wọ́n ti ẹ̀pẹ́ rán bẹ nínú ọdún tó òbí ọdá kó fọ̀ bẹ́ sí lọ́rùn bí ìlú èbó bó lẹ́ fẹ́ ṣe ní mọ́ bí wọ́n ti pẹ́ran torí human right wọ́n kàn gbẹ̀rán wá ní ní mọ́ bí wọ́n ṣe pa ní mọ́ kíníkà pẹ́pẹ́ ẹ́ńjìnì tí wọ́n ní rẹ̀ wọn lọ́rùn fín sì gbọ́dọ̀ tó ní sẹ́ẹ̀ni jẹrẹmọ́ni kọ́nà bẹ̀rẹ̀ bá yára àlìlì ìtọ́lọ̀ níbẹ̀ bá du ìtọ́ sọ́dà aráàmù ní kẹmọ́ dákọ̀ lọ́ọ̀sí ìdí èbó sí wọ́n dákọ̀ lọ́ọ̀sí ẹran ni ẹ̀ẹ́dẹ̀ rí pé ti pa ẹ́ńjìnì nínú kẹsẹ́nì kankan tó ní kó tẹ́ owó bí ọ̀dà tó dára dùbúlẹ̀ta rẹ̀ ọ lẹ́wọ̀n sóye wọ́n gbọ́dọ̀ rẹ́ jẹ́ ẹ̀ẹ́kà mọ́ lọ lè supermarket wọ́n ti páàkì sọ́lọ́ ní jẹ́ ni tẹ́bá ní nílẹ̀ yìí nísìn àwọn alápàtà nínú wọ́n ṣe bismillahir rahmanir rahim nínú ìwọ́kọ́ sẹ́ẹ̀ ní gẹran mọ́ ọlọ́run sí ní kọ́nà láàrin tó bá dákọ́ ọlọ́run sí àbí wọ́n bá ti wùrú lílàlìgẹ́rì láì náà ni sóye gbogbo ẹ̀ náà ní bẹ lọ́hùn gbogbo ẹ̀ lẹ́rìí bẹ́ o èyí tó wọ́n dún fòsà ní áfíríkà lẹ́ti rí sóyé bóòlẹ̀ ti fẹ́ ṣe bẹ̀yẹ sóyé ṣẹ̀rí àṣìyànjú ẹ̀ èló jẹ́ kẹ́kẹ́ àníwà Muhammad nígbà tó dé Madina àwọn àdísì kan bẹ ibẹnu sọ Buhari ibẹnu Bayhaqi ibẹnu Tirmidhi kábéjì fún mi bẹ́ẹ̀ ana Aisha radiyallahu anha Aisha lọ́gbà tí sí wa ya Rasulallah ó ní wà Nábì inna ahuna aqwaman àwọn kan bẹ àwọn èèyàn kan bẹ láàrin wa hadith ahadin bi shirkin kèfèrí ni wọ́n gidi yatunana bil luhmanin wọ́n sì máa gbẹ́ra wá fún wa la nadri ayaskuruna ismallahi alayha am la kèfèrí ni wọ́n àmọ́ sí wọ́n dákọ̀ lọ́ọ̀sí àbí wọ́n dákọ̀ lọ́ọ̀sí kó tó dù فقال النبي صلى الله عليه وسلم Ànábì Muhammad wá sọ fún báyìí pé اذكروا اسم الله عليه وقولوا ẹ̀dá kọ lọ́ọ̀sí kẹsì jẹ́ ẹ̀dá kọ lọ́ọ̀sí kẹsì jẹ́ البيهقي في سنن الكبرى ti sunanu wákàtí sọ Buhari gan عن عائشة رضي الله تعالى عنها Ànábì náà ni wọ́n tún Aisha ló tún gbà yín náà wá إن قوما قالوا يا رسول الله àwọn kan bẹ tó wá bó ṣe Ọlọ́run tó wá bó ṣe Ọlọ́run lérè يأتوننا باللحم إن قوما يأتوننا باللحم wọ́n máa ń gbẹ́ra wa لا ندري àmọ́ أذكر اسم الله عليه أم لا ṣé wọ́n dákọ̀ lọ́ọ̀sí àbí wọ́n dá sí فقال رسول الله Ànábì wá sọ báyìí fún wọn pé سموا الله ẹ̀dá kọ bí wọ́n bá fẹ́ jẹ́ sọ bísímìláì وقلوه kò sì máa jẹ́ صحيح البخاري sọ Buhari ni كتاب البيوع má béèrè bí wọ́n ṣe dú má béèrè bí wọ́n ṣe dú kọ́lá kò ṣe bísímìláì sí torí bí o ti bá rẹ̀ nù kí ọmọ wa fẹ́ jẹ́ lẹ́nu ẹ̀bùkọ́ máa béèrè pé ṣé Christmas wọ́n pa fún ni àbí Happy New Year ìjọ ló ti mọ̀ títí bẹ nínú freezer ìjọ lọ mọ̀ títí bẹ nínú freezer ẹjá wà nǹkan ní ìṣe gidi ní títí bẹ nínú freezer tó ti gan tí wọ́n yìí pọ́tù ẹ̀wà ojú ọ̀lọ́ ti mọ̀ tí bẹ nínú freezer inú yìí inú kóòdù tí wọ́n bá ṣe fọ́ tí ẹni kí wọ́n dákọ̀ lọ́n sí kọ́nà bá kẹ́kẹ́ mi wọ́n bá pa fún pàwọn ti dákọ̀ lọ́n sí wọ́n ti dá padà sọ́dọ̀ Ọlọ́run o ti dá padà sí kí ni o ọ̀dọ̀ Ọlọ́run kò ṣe kí ni o kò sì jẹ́ ọ̀nà èyí nù
àmọ́ tá a béèrè nínú àdìsí ni pé sẹ́ra aláàlí ni àbáramu sẹ́rí ẹlẹ́dẹ̀ náà bàbá dákọ̀ lọ́sàn àmọ́ jẹ́ question mark a gbọ́dọ̀ jẹ́ yìí ẹ̀ra aláàlí ni àdìsí yìí ṣe kí ni o lòdò fún ẹ̀ra tó bá yẹ pé aláàlí ni tí wọ́n bá dú wọ́n pa fún kírísímàsì ni wọ́n pa fún kírísímàsì ni kò jọra wọn ọ̀dádó ni sọye àwọn mùsùlùmí tí wọ́n dákọ́ mi léyìn ní èmi kí wọ́n kọ́ kìí jẹ́ tó ṣe ó túlù kìtàbà tẹ́wì o ẹ̀yà wa lọ Mádínà torí ọ̀rọ̀ bí tí lọ jìnà díẹ̀ ọ̀rọ̀ ẹ̀yọ̀kan ní sọ okùn mẹ́ta ọya dáhùn sí kíá Ọlọ́run tó kà mí bẹ́ẹ̀ pé ẹ wò òkú bètè yìí náà wọ́n dẹ̀mù aláàmúlẹ́gẹ̀ẹ́sí àtẹ̀jẹ̀ àti ẹran ẹlẹ́dẹ̀ wọ́n máa ń hílà lẹ́gẹ́rì láàbí àbí nǹkan tá a pa fún nǹkan mi tá a pa tààlẹ́ fi tì sọ́dọ̀ nìkan tí èso Ọlọ́run wọ́n mú nìkan ní kọ́tù ọwọ́ abẹ́ sí sọ̀kan mi tí Mákà kò sí mú ní àníkà mẹ́ ẹran tá a fún lọ́rùn pa tí wọ́n hángì ẹ̀ tí wọ́n hángì ẹ̀ wàlìmọ̀ òkú zátù àbẹ́ ìta fún kúmọ̀ ta lẹ́ ń kúmọ̀ ọlọ́njẹ́ ọ̀dá wàlìmú tààrà dìyàtù àbẹ́ tó rí bọ́ láti rí òkè wọ́n nà tí ha àbẹ́ ìtọ́ kanra wọn pa wọ́n máa akálà sábù àbẹ́ àtìyànjú èyí jò ní wàsábù wà mọ́ àkàlà ẹran ẹkọ abẹ́kánná àti tọ́ bá jẹ lájẹkù ilá máa tàkẹ́ ètò àbẹ́ tẹ́ bá ti dú tẹ́gbà lẹ́nu ẹ̀ wọ́n máa tó bí àlà nùsùbì àbẹ́ tí wọ́n pa fún nǹkan bí ó sà tí àwọn mùsùlùmí tó wọ́n pa fún ó sà sóyé àwọn mùsùlùmí náà ni wọ́n bẹ̀rẹ̀ wáyé náà kí lámọ̀ tí wọ́n pa fún tí wọ́n jù rẹ̀ ọba ti tó kí lámọ̀ ìsó bẹ́ẹ̀ wà á ń tẹ́tẹ́ kí sí mú bílẹ̀ àzìláàmì ìsó bẹ́ẹ̀ tààlíkún físíkún físíkì ni al-yawma ya'iza alladhina kafaru min dinikum fala takashawhum wakhashawni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan faman iturra fi makhmasatin ọ̀kanù kọ̀ndíṣà katọ́nù ẹ̀rìkẹ́ gbogbo ẹran tọ́ka living things ni wọ́n ẹranko gbogbo ẹran tọ́ka living things ni wọ́n kò sọ̀rọ̀ non-living things ìtúndébẹ̀ yìí náà farabalẹ̀ Ọlọ́run ní gbogbo ẹran tí wọ́n lẹ́kún mọ̀ ní tí wọ́n ṣe gbá ní Mádínà ló tó fà sánà rẹ̀ àmọ́ tí wọ́n sì ní kọ́lá ẹran tó bá hangi báyìí ẹ gbọ́dọ̀ jẹ́ sóye ṣe tọ́ bọ́ọ̀bá wá rí kọ́ torí gbogbo ẹran tó ń pa nínú èbó wọ́n hangi wọn ni o wọ́n hangi wọn àbí wọ́n hangi wọn pẹ̀lú mọ́sí ní wọ́n ṣe píú tí ọmọ bẹ́ wọn lọ́rùn kan lóò ní gẹra o sì fẹ́ gbé pẹ̀lú 20 ọdún torí físà rẹ̀ kètì ìdíhù kí lọ fẹ́ ṣe sí yìí sóyé eléyìí ìdáná wa ayẹjú sálẹ̀ ló fi condition sí pé o lè jẹ́ ló fi sí pé wà mọ́ni tó rà nígbà tó bá ti wá ń gbé bẹ̀ tó lè kó wálé ṣé àdúgbò yìí ni wọ́n ti lè mọ̀ pé wọ́n lẹ̀kan kún mọ̀ kò sí lọ́hun ó ti ẹ̀ ní ríta àbí kó ipá àwọn kankanra wọn ládùúgbò ló ti lè rí ó lè rí lọ́hun ibi wọ́n ti ẹ̀kọ́ wọn sí àbó ti ọ̀yẹ́ ti pọ́n lọ́dọ̀ kù pàtẹ́ sí ọjà bó sí wọ́n rí ni ó lè rí gbogbo èyí nínú èbó mùsùlùmí sì gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ ṣé wọ́n wà máa dé fáktírì wọ́n máa béèrè àbí pé wọ́n bá ti fẹ́ ní supermarket wọ́n mọ̀ pé èwo ló jábọ́ látòkè èwo ni ó kára wọn pa èwo wọ́n lẹ́ẹ̀kún mọ̀ àbí wọ́n lè bẹ́ẹ̀lì pé ìtí wọ́n lẹ́ẹ̀kún mọ̀ ní èyí tó lẹ́ẹ̀kún mọ̀ ní èyí tó kára wọn pa ní èyí tó hangi ní èwo ló fẹ́ rà ìmọ̀ wọ́n ti kọ̀ yìí tẹ́ ti róòsì wọ́n ti gbé sínú yìí
ẹran aláàlí sì ni ọ̀rà náà ni ó ní kẹ́límọ̀ wà mọ́ ní ìtura fi mahamasa tí ẹ̀rí kò sí fi mahamasa sí ibi tọ̀hún àmọ́ ìtura lórí àmẹ́lẹ̀ fi mahamasa tí bọ́ bá ti débi ń pa ọ́ ebi dé òdéjọ́ àkọ́kọ́ òdé bẹ́ẹ̀ òdéjọ́ kejì òdé bẹ́ẹ̀ òdéjọ́ kẹta àwọn òsì ní mi wọ́n wá bí wọ́n ti dúró káàkiri láti bísímìláì tó bá rí pọ́ fẹ́ kú wọ́n náà bẹ̀rẹ̀ ní o kọ́ ọmọ bá wọn jẹ́ lóbi dé bó bá ti pẹ́kọ̀ níṣẹ́ bá ti gbé ọdẹ́ bí pé mi ń pọ́ gẹ́rù mú tàjá nìfẹ́ lè ìsinmi tàjá nìfù yẹn ni gẹ́rù mọ́ ìlí ìlànà ìsinmi mọ́là á ní mọ́là ìlẹ́yìn bẹ́ tí èrè pé ọjà ní ẹ̀sẹ̀ sí pé tọ́ mo wá ṣe kọ́ọ̀sì ni yìí sì sọdún mẹ́ta kí tó lọlé mo wá ṣe skúù ni bóò ní bàbá wá rí àmọ̀jẹ̀ lẹ́yìn náà ni o ọlọ́sàbẹ̀rí kì mí ọwà túbá ìtí síkì fàárù máa ṣe nínú ẹ̀sìn nù kèrè bẹ́ẹ̀ bá dẹ́sẹ̀ nìkan bẹ́ẹ̀ bá wà ń bẹ̀ ò ní sí ọwà jẹ́ kí síkì fàárù rẹ̀ kó sí kí ni ọ̀pọ̀ lọ́lọ́run bẹ̀rẹ̀ kẹ́yìn tó bá túbá fa inna Allaha ìsìkì fàárù rẹ̀ lọ́lọ́run mọ̀ fi pààyè rẹ̀ ìgbà astaghfirullah innahu kana ghafara síbẹ̀ ni so ye wal mafasi in a can list ẹgbẹ́ kan nù ìlú ẹ̀bọ́ yìí náà kún mọ́ àwọn òtí ẹ̀ tí wọ́n fẹ́ràn ṣe gift mọ́ fún Christmas package wọn mọ̀ ṣe package ìkan non-fitness ní ó sì fi kiri júùsì àwọn júùsì tá a mú package àbí kó sì fi cornflakes sí wọ́n ní bẹ́ẹ̀ bá ti lọ sí gbogbo ṣọ́ọ̀bù ní ìṣẹ́ẹ̀dì tí wọ́n ta tí wọ́n ti sínú apẹ̀rẹ̀ wọ́n sì máa gbé fún yín sọ́ngbà yín náà ni àbò nígbà kò ló jọ Christian ọgbà bọ́ bá sì fẹ́ jẹ́ ó ṣe kí ni ó bismillah ọgbà ààyè ní máa dìtámì ìlú tó ẹ bá ń gbé ní ó dìtámì bẹ́ẹ̀ sì gbà lo òfin ọ̀rọ̀ àkọ́kọ́ nù yàní eléyìí ni wọ́n pè ní al-unsuru al-madani al-unsuru al-madani. àní gbogbo ìlú tá a bá ń gbé òun ni ó sọ bó láti lo òfin. a lè máa implement òfin bákan náà ní gbogbo ìlú káyipẹ́ ìsìlámù náà ni káyipẹ́ irú tí wọ́n implement Saudi láì implement níyà yìí ìta para wa sí yóò ṣe kí ni o yóò pọ̀ àwọn tí bá ìsìlámù tí wọ́n bọ̀ ti pẹ́ lájọ ibẹ̀ wọ́n ti dálẹ̀ ìjọ làwa bẹ̀rẹ̀ ní a lè bá wọn èyí náà là sọ́nu gbogbo tàṣe bí ìbá ṣe bẹ́ẹ̀ tó sọ nǹkan mi náà láàárọ̀ yìí àmọ́ bí mo bá padà dé láti ọlùdé àwọn àtẹ́lẹ̀ gan agbọ̀ jíkélé yìí ó yí àwọn èèyàn Islam ní tòótọ́ àmọ́ bó ti implement ẹ̀ nílùú kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ tí rúksọ̀ yusiru àti tẹ̀sírì ìrọ̀rùn àti rúksọ̀ kí ni wọ́n pè rúksọ̀ léyìnbó ìdẹ̀kùn ní Yorùbá ó gbọ́dọ̀ wá ń bẹ̀ tí ó kálukú lè fi lò ó tá a bá ní bákan náà ní gbogbo ayé gbọ́dọ̀ lò ó ní bó ti rí kí gẹ́gẹ́ bí Islam ti rí bákan náà lá lò gbogbo òlu kí ni o ẹ̀sìn wọn ò ní lọ á sì bà nǹkan jẹ́ tó pọ̀. Kọjọ́ra wọn. Ohun tá ń gbé yàtọ̀ síra wọn. Gbogbo tá a sì ń jẹ yàtọ̀ síra wọn. Ìdájọ́ wa náà sì gbọ́dọ̀ sí kí ni ọgbọ̀n yàtọ̀. Lọ́lọ́run fi ṣe ìrọ̀rùn fún sí Ọlọ́run. Tójó gbé gbà tí tójó gbé bíyà méjì mo sọ́jọ́ ní ké bíyà méjì níbẹ̀ gbogbo ayé. Ó gbé kan nígbà tí nǹkan tí lágbára, ó gbé kan nígbà tí nǹkan lágbára. A gbọ́dọ̀ parẹ́ ìtẹ́ ẹ̀kọ́ ní ulumul Kùránì náà nù. Tó mọ̀ pé àlùmọ̀kí wà àlùmọ̀dání kí láǹfààní tẹ́ fẹ́ rí bẹ́ẹ̀ ẹ má ṣe lìgáwù rẹ̀ gbogbo nǹkan tẹ́ kọ́ ọdún ẹ̀sìn tẹ́mi sọnù o kó lè kan tàṣà dúdú yìí ẹ ṣe pẹ̀lẹ́ bẹ́ẹ̀. wọ́n lè jẹ́ ṣe pẹ̀lẹ́ bẹ́ẹ̀
Ọlọ́run ọba tó gbé gbogbo ẹ̀ kalẹ̀ ó ní ayé Al-Qur'ani màkíyà ń bẹ màdàníyà ń bẹ ó ní tó bẹ́ẹ̀ fìràn wá ń bẹ. Káwá padà sí Nàìjíríà. Ṣẹ̀ríà ó jẹnu. Nǹkan àwọn olóòtú yẹ ká tún wò. Mo ti wá kó omi tó jẹ, mo ti wá bọ́ sọ́dọ̀ àwọn Kírísítẹ́nì gan. Tọ́rọ̀rọ̀ méjì ni. Ọ̀tọ̀ ni ká sọ̀rọ̀ pé oúnjẹ wọn. Kọ́dà oúnjẹ àwọn Mùsùlùmí mo ti sọ̀rọ̀ pa rẹ̀ nísìn. Àmọ́ àwọn tí wọ́n ní gangan bizarre agbọ́dọ̀ ṣe dìrásà wọn nínú ọ̀rọ̀ yìí. Àwọn Kírísítẹ́nì gan. Oṣùrù lè ṣì máa yí agbọ́dọ̀ sọ. Àlẹ́ oṣùrù síyásí agbọ́dọ̀ sọ. Ìṣì máa yí ìní social life wa ní àti community wa. Bó la ṣe rí síra wa lánàá, bó la ṣe rí síra lónìí. Sóyè àná yàtọ̀ sí kí ni o òní ló fi jẹ́ pé ńgbà tá nábì tọ́lọ́run sọ̀kalẹ̀ fún pé kọ́ máa jẹ́ ó ní àlìyọ́mù òhìlà lákò ó dàpọ̀ àlìyọ́mù síbẹ̀ kò sọ àlìhámùsù ó fi àpé tí bá kankan bọ̀ inú súrà kíni inú Suratul Maida kí ló sọ bẹ́ẹ̀ èyí nǹkan àlìyọ́mù méjì ni àlìyọ́mù zamaniya agbọ́dọ̀ sọ táìmù asọ̀rọ̀ sígbà tá ń lo àlìyọ́mù yà ní pé tẹ́lẹ̀ kọgbà ká máa bá wọn jẹ́ àlìyọ́mù yà ní pé gbà tó dé Mádínà tọwọ́ rẹ̀ tẹ agbára ọ̀rọ̀ kejì nù ó fi ẹ̀kẹ́ ń gbà tọwọ́ rẹ̀ tagbára kọgbà ká máa jẹ́jẹ́ wọn ó dé Mádínà kọ́dà àdísì méjèèjì tẹ́ rí ẹ̀rẹ́kẹ́ Mádínà ni nígbà tágbára ń bẹ lọ́wọ́ àwọn kèfèrí ànábì Ọlọ́run gbà ká máa bá wọn jẹ nígbà tágbára bọ́ sọ́wọ́ wa ó jẹ́ máa jẹ́ ká máa ṣe bísímìláì sí kéèsì kan tún nù o ìtumọ̀ àlìyọ́mù nù mo wá lónìí yìí mo wá ṣe lẹ́tọ̀ fún yín ní tún àlìyọ́mù yìí wo nínú ìjọba ìpè nísìnyí o ẹ máa wá sí tí mo wá nísìnyí o ẹ máa wá sí ó bẹ̀rẹ̀ pé mo ti sọ fún pé lẹ́lẹ́ ẹ máa sí o sọ bẹ́ẹ̀ nítumọ̀ àlìyọ́mù ẹ bẹ̀ ìpè nísìnyí mo wá ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ máa jẹ Ọlọ́run tó ní nísìnyí mo ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ máa jẹ ìtumọ̀ sí pé o ti ṣe lẹ́wọ̀ fún wa tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́ ń ṣẹlẹ̀ nu ó sọ̀rọ̀ èyí tí máa yí ni pé báwọn Kírísítẹ́nì ṣe sí wa lánàá ọ̀tọ̀ bí wọ́n ṣe rí sí wa lónìí ọ̀tọ̀. wọ́n ní a gbọ́dọ̀ wọ gbégbé social life. lánàá àkọ́nà àwọn anágbà tá à ń bẹ́ lé tá àti ìkó lé bí wọ́n bá fẹ́ báwọn Kírísítẹ́nì tó máa ń bẹ ládùúgbò wa gbogbo ọ̀nà àsùnnára òní àwọn Ìjẹ̀ṣà lọ́pọ̀ bẹ́ẹ̀ o Ìjẹ̀bú Ìjẹ̀ṣà àwọn pọ̀ bẹ́ẹ̀ gbogbo wọn ni wọ́n ti di lọrin lẹ́sìn lónìí tí wọ́n wá taṣọ ní Ìlọrin Òṣùmà lónìí wọn bísínẹ́sì wọn bá wá wọ́n sì kọ́lé síbẹ̀ wọ́n sì gbọ́n ara rẹ̀ síbẹ̀ àwọn ọmọ wọn wọ́n ti kílèmù lọrin lónìí bí wọ́n bá dé ńgbà wọ́n di pé ibi táwọn bára àwọn ọ̀pọ̀ wọ́n wá fẹ́ darapọ̀ àwọn ni wọ́n fẹ́ darapọ̀ wọ́n bá ti wá rí pé àwọn bàbá wa wọ́n bá dáná wọn ò ní jẹ mẹ́gbóúnjẹ wọn ò ní jẹ wọ́n á bèèrè pé kí ni òjí wọ́n mọ jẹ wọn ní gbogbo oúnjẹ tí ẹ̀dá kọ́ lọ́ọ̀ sí àwọn ò ní jẹ wọ́n á rí tọ̀ ọ́dà bàbá fẹ́ máa pa ẹran wa ẹ máa bá wa dù kọ́dà náà mẹ́dúgbú ládùúgbò nínú àwọn bàbá wa ẹgbọ̀rọ̀ mọ́ dábọ̀ wọn ni tó yẹ pé ọ̀bẹ òun máa yọ káàkiri torí pé tìbọ̀ gbọ́n bá tún wá dù tán yóò tún wáyé tọ̀ àmọ́rùn rẹ̀ èmi ni ẹgbẹ́ fún bọ́ bá fẹ́ dù ẹgbọ́lọ̀ tóbi yóò ṣàwùsù yóò ṣe bísímìláì àbí mùtú yóò ṣàwùsù yóò ṣe bísímìláì yóò ṣe bísímìláì yóò ṣe bísímìláì tó bá ṣe bísímìláì lọ́dún bí wọ́n tí wọ́n bá wá gbójẹ̀ wá fún wa àwọn bàbá ìpẹ̀tọ̀ ẹ̀ jẹ́ àti yanjú ẹ̀ ìdí wọ́n ṣe bísímìláì sí wa padà ṣiṣẹ́ bísímìláì padà ṣiṣẹ́ lára àwọn ọmọ wọn àwọn ọmọ wọn padà wá ń bá wa lọ mọ́sálásí láti kéèké tó bá nínú ọdún wọ́n bá wa lọ yídì nígbà tá a fi di pé bàbá wọn kú tán báwọn ṣe di mùsùlùmí nù. bísímìláì ṣiṣẹ́ lára àwọn ọmọ tó jẹ́ àwọn Kírísítẹ́nì tí wọ́n ń bá wọn dúró tí wọ́n
wọ́n sì ń jẹ́. ọ̀pọ̀lọpọ̀ wọn àwa tá a mọ̀ tán wọn aládùúgbò la mọ̀ pé wọ́n yé ṣe lọ́rin kò sẹ́ni tó lè dá àwọn mọ̀mọ́ nísìn. ibo mẹ́fẹ́ nílé kẹta ń pè ní olórí orí ni wọ́n tàdé lọ́rin gbogbo bẹ̀rísì tán bá pè wọ́n ní ibo ọlẹ́wọ̀n bẹ́ẹ̀ ni o torí wọ́n ti ṣe kí ni o wọ́n ti mùsùlùmí bí àṣà Haúsá wọ́n ti mùsùlùmí wọ́n ti di kí ni o àtọ̀rí kì í lójú ọ̀nà bá bàbá wa yìí ṣe kí ni o gẹ̀ẹ́sì gbé ìgbà tí ó sì mú jà ní ọ̀wọ́. àwọn àtànánù lónìí ṣe bẹ́ẹ̀ náà lórí ṣe Ìgbò ti bẹ lórí nílọrin lónìí ṣe bí Ìgbò tààrẹ ni. ibi tí wàhálà wà gan-an irú ayé tá bàbá wa jẹun àwọn orí jẹ mọ́ irú tí wọ́n rí ṣe wọn àrí ṣe mọ́ ló fi díìdì kí òfin tiwa náà kó sí kí ni o kò yí padà. ọ̀rọ̀ kejì nínú ọ̀rọ̀ yìí nù o. pẹ̀lú àwọn kírísítẹ́nì tàná àwọn náà. ẹ̀rì ojú kan mọ̀sọ́ lẹ́ẹ̀kan ojú mọ́ jẹ́ ìdí ọ̀fà tí oníga jẹ nísìnú. kálukú ọmọ ọgbà tó ráìtì ìdá kírísítẹ́nì wọ́n ti yójú fá padà túnláàsì àwọn anẹ́sì gbọ́dọ̀ ojú fá padà bá wọ́n ti rí pẹ̀lú àwọn bàbá wa wọ́n ò rí bẹ́ẹ̀ mọ́ nísì bí ó ṣe tẹ́kọ̀ fa gbogbo ìlú ni wọ́n wá mọ́ a lọ́wọ́ kèése ìlú nìkan political power náà bó ṣe tẹ́kẹ̀ ní ó sùrù síyàsì méjèèjì agbọ́dọ̀ wó bá àbá ti ẹ̀ ní ìfurasí wọn tẹ́lẹ̀ ìgbò tá a di lọ yíò yẹkọ́ sọ̀kan mi fún wa ọ̀rọ̀ ká jẹjẹ wọn ká mọ́ ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ọkọ̀ jẹ́ òròjẹ́ mọ́ gbọ́dọ̀ yíya dáadáa irú tó ṣẹlẹ̀ lọ lé ìtọ́ lọ yìí kò gbọ́dọ̀ tó ṣẹlẹ̀ mọ́ dé kó fa irú oúnjẹ wọn ní afẹ́ bàbá wọn jẹ táwọn sí pláàni kan mí ní ẹ̀yìn lérí bí wọ́n ti sísì gbogbo páwà erílẹ̀-èdè yìí lọ́mọ yín lọ́wọ́ ẹ̀yin sọ̀rọ̀ oúnjẹ ẹ̀ sọ̀rọ̀ oúnjẹ ṣé lẹ́yìn ọ̀kan yìí ni tá a bá ní ìjáàbù yìí a máa lò nílùú wa wọ́n dìde wọ́n là ní ṣe kí ni ó à nílò ní sùn wọn bàbá náà lò jáàbù wọ́n là nílò àdàkiri mọ́ ìlérí wọ́n là nígbà àwọn onígbà àjòjì tó lóun fẹ́ ju onílé lọ àwọn ilẹ̀ yìí wá tún wá sọ pé ẹ máa bá wọn jẹ oúnjẹ àyà àti wọn náà tún bẹ̀ ìyàrí wọ́n ti di fàǹfà wọ́n ti di mùjádàlà àmàrà wá wọ́n nísìnyí ìwà rẹ̀ káyà fún ní súrátùl mùjádàlà kí lè jọ́ tọ́lọ̀ ń dá bẹ́ẹ̀ dàbí lóhùn. látẹ̀kìlú káwọn yóò mẹ́nà nàbẹ̀ láì wálé ọ̀mẹ̀lá fẹ́rẹ̀ yóò adúnà mọ́n àdáwọ̀ àwọn rọ̀sùláwó ọ̀dọ̀kànú àbáhùn àbùnáhùn àwọn ẹ̀kọ́wánàhùn àwọn aṣèràtàhùn أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. سورة المجادلة سورة فانفا situation tá a wà nísìnyí situation fanfa ni ta ni ó jọba lérí ìlú yìí ta ni ó níbẹ̀ ó ti yàtọ̀ sí bí àwọn Tàfàbàlẹ́wà ti fi ilẹ̀ ó ti yàtọ̀ sí bí àwọn Sàdáúnà ti fi ilẹ̀ ó ti yàtọ̀ bí àwọn babaláwa wọ́n ti fi ilẹ̀ gbogbo ìlú mùsùlùmí wọ́n ti ìlú tiwa àrígbà wọ́n fẹ́ mọ́ wá gbà ìlú tiwa díẹ̀díẹ̀ ní mọ́sálásí ní east wọ́n ò jí wọ́n kọ́ mọ́sálásí tí wọ́n dì kílẹ̀ rẹ̀ ibi tá a wà yìí
sóyé ìlú kírísítẹ́nì ni ìlú mùsùlùmí ibi tẹ́mi tí ń sọ̀rọ̀ yìí wọ́n sì kọ́ chọ́ọ̀chì lọ́bẹ̀ kọ́nà dé Sókótó gbogbo Ìlọrin ó ti dìdájí chọ́ọ̀chì káfí ẹ̀mọ́ ti wà sọ̀yọ́ ká má ti sọ̀bàdàn títí ló Ṣógbó tó fi di pé wọ́n ti ní mission mi against wa tó ti kú olóró oúnjẹ ó fi wá di pé àbá jẹ́ wọn àbí ká sọ́ra ní sìká mọ̀ jẹ́ kọ́nà bá fẹ́ wọn àgbọ̀dọ̀ fẹ́ wọn mọ́ kí é só jẹ́ nìkan torí pé bọ́bá dé nulé wọ́n ni wọ́n tẹ́ kó fà ní ìjọba tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí nísì tí wọ́n sọ pé muslim ticket ni àdìgbò ọlọ́pàá àgbé alékè èrè wọlé ajẹ́ mẹ́ nísì kí ni ò já jẹ́ ìyàwó lé ni wọ́n padà ajá kìjọba mọ́ alọ́wọ́ nísì wọ́n tún dá padà sí church lójú kí wọ́n dákẹ́ fẹ́ wọn ò lè sọ pé kìjọba yóò ṣe kí ni ọ̀dà mọ́ wọn ò lè sọ pé kìjọba yóò dá mọ́ wọ́n ti fi wá sínú gbèkùn wọ́n dákẹ́ torí lérí oroko gan kò rí ìkankan ṣe sí wọ́n ti táyẹ̀ rẹ̀ lọ́tún wọ́n ti táyẹ̀ rẹ̀ lọ́sí túrú ìyàwó rẹ̀ wọ́n ti jù sómi àyà ni wọ́n sọ yìí látàjídú kọ́ọ̀mán ò lè rá nìkan yu'minuna billahi wal yawmil akhir tọ́lọ́wọ́ nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tọ́lọ́wọ́ nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìgbà ìjọ́ lọ́lẹ̀ bọ́lọ́run yuwadduna man hada Allaha wa rasulahu tí ọmọ wa fẹ́ràn ẹni tó yẹ pé kọ̀tọ̀lẹ́ jù sí Ọlọ́run tí ọmọ fẹ́ràn ẹni tí ó tẹ̀lé Ọlọ́run tí ó tẹ̀lé Muhammadu òjíṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ mọ́tò lẹ́nì kankan Muhammadu ni yàrá kò ní lẹ́nì kan láyé tí ọmọ fẹ́ràn ẹni tí ó fẹ́ràn Ọlọ́run tí ó sì fẹ́ràn Ìsìlámù yìí tí ọmọ lọ tí ò ní fẹ́ràn rẹ̀ walau kanu aba'ahum tí ó wà ní káwọn ọmọ sàṣepọ̀ káwọn ọjọ́ máa jẹun pọ̀ káwọn ọjọ́ máa rìn pọ̀ káwọn ọjọ́ máa sùn pọ̀ káwọn ọjọ́ máa fẹ́ràn wọn pọ̀ rárá ànífẹ́ yín ẹ̀yin náà máa fáwọn náà mọ̀ kálukú dúró sáyé kọ́ńdà tó bá ti lè hàn nínú oníwàláwó kánà walau kanu aba'ahum kọ́nà kẹ́ máa bàbá wọn ni wọ́n bá ṣe wò nígbà tí wọ́n aw abna'ahum bá ọmọ wọn náà ní bá bẹ́rẹ̀ ànígbà tí wọ́n aw ikhwanahum ọmọ tó bá ti ọ̀lẹ́ jẹ́ ìfíṣẹ́ ìnísì láàrin bàbá rẹ̀ kí ni wọ́n fẹ́ máa sọ níbi tí ṣe tẹ́sẹ̀ dédé òyì kọ́nà bọ́ bá gbóúnjẹ kírísítẹ́nì wá tó ti lè kó rẹ̀sìn gbogbo ilé wọn gbọdọ̀ jẹ́ èyí ni wọ́n fi ṣó pé lóòótọ́ àṣepọ̀ ìtò òṣè òṣè kí ni o kò tẹ́ alọ́run torí pípi tó lọ lẹ́jọ́ yìí wọ́n yàn wá jẹ níbẹ̀ nísìn condition ló ti kíìsì wá síbi ké ká má bọ̀ ṣe má àwọn àṣírà tó kọ́nà bó ṣe fámìlì wọn ulaika àwọn tí òun wí fún ọ yóò kataba bi qulubihimul imana wa ayyadahum bi ruhin minhu àwọn tí wọn bá gbàbọ̀dẹ̀ fún ulé gbogbo ẹ̀yìn tẹ́lọ lè jẹ́jẹ́ kírísítẹ́nì ti gbàbọ̀dẹ̀ ní situation tá a wà nísìn mọ́dàpọ̀ ẹnìkan ìránṣẹ́ ìtọ́lọ́ ọ̀rá mi ní kó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ìdẹ́yà ni ó lọ lè sọ nísìn inú rò ní lọ́yẹ káwà lérílẹ̀-èdè yìí tàbá mọ́ tàà ṣe ọ̀rọ̀ inú Christian wọ́n sọdún ọ̀rọ̀ ọdún kọ́ ìdí wọ́n ṣe lẹ́yìn ní kẹwò wọ́n ti jáde sí wa káwà náà ṣe kí ni ó ká jáde sí wọn báàbá wa ní jáde sí wọn ká fi wọ́n lẹ̀ pẹ̀lú ara wọn kéèké ká mọ wá sí àkàkà pẹ̀lú wọn ní láti sí àkàkà lẹ́yìn tí wọ́n ti fi hàn wá núgbò ìtí wọ́n sì wá ń padà wá ń jà fún nínú gbò náà àsìgbà tó ṣẹ ọ̀padà ṣẹ ẹ wà nínú rò ẹ ti gbàgbé yìí nísì ìgbò tá a jùlọ ẹ ti gbàgbé ìtí ìṣẹ̀lẹ̀ inú ìjọba ẹ ti gbàgbé ẹ ti ẹ̀ rántí ẹ lẹ́yìn mùsùlùmí ẹni kìíní kan dé ẹ wá pé wọ́n wá ṣe màtíwá ìyẹn àmọ̀ wá jẹ́ àmọ̀ àti ó lẹ́tọ̀ọ́ ká jẹ́ tòótọ́ àmọ́ tó nọlifáì rẹ̀ ni wọ́n sọ fún ẹ̀yìn nínú fíkíù ni mo wá tọ̀nà títí táwa náà wá fi gbàjọba náà padà táwa ṣe bó ti wá àtùwá yí sẹ́rí àpadà bá nábi náà ti yí padà táwa náà pẹ́tọ́ àlìyọ́hùn nígbà wá débi táwa pẹ́tọ́ àlìyọ́hùn ni ẹmọ wá jẹ́ àmọ́ nísìn èyí dáadọ́ lọ́wọ́ ẹmọ jẹ ni títí tí gbàgbọ́ ìgbà ó tún ti fẹ́ fọ́ àwa náà òfin ojú olójú kan
mùrúnà àti tàtọ́ wóòrù ọgbọ̀rọ̀ sí kí ni ọgbọ̀rọ̀ máa bá ìdàgbàsókè kọ̀ǹdíṣà tá a wà nísìn ìyẹn ọ̀dájọ́ wọ́n ń jàǹbá wa lọ wọ́n fẹ́ dìbò wọ́n ti yí gbogbo kápára lójú ẹsẹ̀ wọ́n lọ lè sọ wá sómi àrídẹ́kọ̀ọ́ kérésì dénìsì ẹ̀yìn lẹ́tún gbé dà láìlú lọlé wọn bí wọ́n bá pè é tó yẹ kẹ́ wí ni pé rárá àdísàdúrà fún yín mọ́ torí èyí tá à ń ṣe fún yín náà nù tẹ̀mí lọ lè sọ wá sómi nínú ògbò ó kálukú sí tiẹ̀ lọ́tọ̀ nígbà náà àwọn náà wá sẹ́sì kan bí wọ́n wá mọ̀ pé ẹ ti rí àwọn nù píìsì wò lẹ́ lọ́gùn ẹ̀ gan sáwọn ẹsẹ̀ píìsì nù kọ́ ọmọ gbà lólùkákì kẹ́ ọmọ gbà lólùkákì wọ́n mọ̀ pé àwọn ká peace ni islamu peace ni kíní kan peace ta lọ́sọ̀ yìí fún yín islamu yìí tẹ́yìn rí haribu wa salamu wọ́n pẹ̀ bẹ́ẹ̀ haribu wa salamu kìí ṣe islamu ẹ̀sìn peace ni wa salamu ní kankan haribu wa salamu amadu haribu fil haribi wa salamu fi salamu haribu liman harabana wa salamu liman salamana sọ bẹ́ẹ̀ Ìsìlámù ṣe wà ẹni tó bá bá a jagun àwọn náà jáde sí ẹni tó bá sì bá a gbé pẹ̀lú àlàáfíà a bá gbé pẹ̀lú àlàáfíà. àsìkò ká máa jẹ́ńjẹ kírísítẹ́nì ká wà yìí nísìn tá a bá tí mùsùlùmí bá mọ nǹkan tí èsì. àsìkò yìí sásìkò tá a máa jẹ́ńjẹ kírísítẹ́nì. àsìkò tó yẹ ká máa jẹ́ńjẹ àwọn ẹlẹ́bọ ká wà yìí tó dáwọn náà ti dìde sí wa wọ́n ti parapọ̀ ṣé bẹ́ẹ̀ rí tí wọ́n ṣe tí wọ́n lè bẹ̀rẹ̀ ní sí pé àwọn náà máa gbọ́lùdé àwọn náà wọ́n máa ṣe gbá àwọn náà máa ṣe eégún àwọn máa sọ̀rọ̀ tí wọ́n mú gbogbo àwọn mùsùlùmí tí wọ́n lálà sí wa àwọn náà wá bí wọ́n ṣe gbàjọba ni wọ́n fọfà lérí ọrùn àwọn náà sì fọfà lérí ọrùn bá àbá wa ní bá wọn jà wọn kálukú wà dúró ìpé wọn kálukú dúró sáyé ẹ̀ ó tó kẹ́ bá bá gbóúnjẹ ráhùn rárá o lápò dín nìkan tọ́lá àjọ ń fa àní bẹ́ẹ̀ bá sùn lọ́tọ́ bá gbà wọ́n fi ní sí yí wọ́n fi ní sí yí nígbà àwọn èlò tọ́lọ́dún mẹ́jọ yìí sí gbogbo ẹ̀kọ́nọ́mì wà ní sí o ti bọ́ sápò wọn ọrọ̀ ajé wa pátá lélédè gbogbo agbára òṣèlú ti bọ́ sọ́dọ̀ wọn mùsùlùmí ti ń bára káàkiri sí inú àti tó ń bára tó ti pọ̀ nísìn ẹ̀yìn náà tó ni wá ara yìí mọ́ kẹwò nínú fàtíwáyì bó ti yẹ káà fọ́ ọmọ ṣe ìdárù fatiwánu kéèkéé dúró lójú kan kẹrò pé ọlọ́run dúró lójú kan kọ́lọ̀ dúró ìgbò dúró lójú kan èyí tó bá gbà mú ní kẹsí kí ní ó kẹsẹ àbọ̀rọ̀ lásán fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ yóò tó dìdí kí n má sọ ọdún báyìí lọ́kọ́ mọ́ ni mo fẹ́ dógún lẹ̀ èmi ní èso lógún ó píìsì lèmi náà fẹ́ àmọ́ mo gbọ́dọ̀ táwọn ọmọ ìyá mi jí lórí ọ̀rọ̀ ẹ̀yìn wọ̀nyí àti ìpètèkò innahu yakiduna kaida wa nakidu kaida fama hilil kafirina so bẹ́ẹ̀ wọ́n dẹ́tẹ̀ wọ́n ti pàápọ̀ lam yakuni allazina kafaru min ahlil kitab wal mushrikin munfakin hatta ta'tiyahum bayyina wọ́n ti dẹ́tẹ̀ wọ́n ti parapọ̀ ètí ọ̀sọ̀rọ̀ tẹ́ wá wá káàkì dájọ́ wọ́n sùúrù sí ìmọ̀dá níbẹ̀ wọ́n sùúrù sí yá sí bẹ́ wọ́n sùúrù ìṣìmá yìí inú fíkì wà tọ́lá yìí sọnù rò pé ó tíra lójú kan ni ẹgẹ́ kọ́lá àwọn ọmọ rẹ̀ kí wọ́n ni àwọn ìsálámù kọ́lá ìlú òtún ló wọ́n lọ church wọ́n pẹ̀lú problem wọn tẹ́ mọ̀ pé ìtàwọn inú ọ̀làjú nù àìlájú ní dààmú rẹ̀ àìlájú lọ kéwúkẹ́ tó lájú kún mọ́ di ní táwíyá kò sí sàkáfà àtẹ̀skíf awareness gbogbo èyí tí mo wí iná ojú méjì tó tó wá ní ojú méjì mo fi wọ́n nísì èyí tó bá wù ọkọ̀ mú àmẹ́jọ́ gbẹ̀yìn lẹ́jọ́ lásìkò tá a wà yìí tó bá yá tó bá gbígbà bá fi yí padà á máa jẹ bá bàbá náà ti ṣe lánàá tí ó sì sáré kan nígbà tí gbà pọ̀ jù sí wọn àmọ́ nígbà tí ìgbà ti kó lọ́nà àti ọkọ̀ ìṣiṣẹ́ àwọn náà tó wá kẹ́yìn náà sí wọn ni ìgbọ̀ kọjú sí wa mọ́ àwọn ibi tí bàbá gbé wá láwọn náà sí kí ní o láàsì
toró náà làwọn náà ṣe fún wa tán fi débi tí wọ́n dé dúró yìí àwọn ọdọ́gbọ́n bóòlẹ̀ yìí ló ṣe ní dá lérí èyí ńlá wà Nàìjíríà ẹ̀yìn tí ọba mọ̀ kó fura ẹ má tara yín oye especially ẹ̀yin ará Ìlọrin ṣé èyí sọ fún ojoojúmọ́ ẹ má sùn lọ o wọn ò sùn lọ lérí ọ̀rọ̀ yín wọ́n sì lè pa yín bọ̀ sọ bẹ́ẹ̀. ará Ìlọrin àbàbà wọn pẹ̀pẹ̀ pé kí a má sùn lọ tó ń bá wọn kèbèrè ìwò sùn lọ lérí ọ̀rọ̀ yín wọ́n ń dé papọ̀ ṣe dojú ní dúró délẹ̀ ni. gbogbo lẹ́yìn ni wọ́n ti gbà tán. gbogbo lẹ́yìn ni wọ́n ti gbà tán. gbogbo àwọn ọmọ yín wọ́n ti fẹ́ tán. gbogbo àwọn ọmọ yín ni wọ́n ti fẹ́ tán. gbogbo ṣọ́ọ̀bù yín ni wọ́n ti rà tán. gbogbo ṣọ́ọ̀bù yín ni wọ́n ti rà tán. kẹ wá tún lẹ ládùn àtẹmọ ní sọmọ yẹn oúnjẹ wọn ló kù tẹ mọ lọ jẹ. ẹ tí mo lọ gbẹ kúránì bá wọn dé kẹ tí mo jẹ oúnjẹ wọn ṣe tó kù nù. ẹ ti wà finish totally. ẹ ti parí ara yín ti ti tán nínú nínú. báwọn àbá ti pọ̀ tó lẹ́kọ̀ọ́ kí ni wọ́n rí ṣe gbọ́ àgbò. báwọn àbá ti pọ̀ tó lẹ́kọ̀ọ́ mú kí ni wọ́n rí ṣe gbàgbò. tí wọ́n fi sọ wọ́n sómi. tí wọ́n fi sọ àwọn àbá sómi nínú gbò. nígbà presidential. nígbà presidential election. nígbà wọ́n rí ohun tó dìgbà gómìnà wọ́n padà sẹ́yìn. nígbà tí wọ́n rí ohun tó dìgbà gómìnà wọ́n padà sẹ́yìn. tí wọ́n rí para àwọn ni wọ́n wà ń bẹ̀. tí wọ́n rí para àwọn ni wọ́n wà ń bẹ̀. mùsùlùmí náà wọ́n tún wá lò. mùsùlùmí wọ́n tún lò. kámọ́jà wọ́n tún dìbò fún. nígbà wọlé tán kí ni ó ṣe sóye ọ̀tọ̀ làwọn tí lọ yàn àṣìgbà wọn tún wọ́ọ̀dì lọlé rẹ̀ àwọn kírísítẹ̀ ló kù tí ó lọ lè kókó bẹ́ẹ̀ ní Sanwó-Olú ni ọlọ́wọ́ fọ̀nà mẹ́ o sọ bẹ́ẹ̀ ṣé déédéé ní ṣe nì tẹ́lẹ̀ ìwọ̀n wá dé kọ́ wá lóun ní pákéjì tí ọmọ fún wa pákéjì wo lọ fẹ́ fún wa pákéjì wo ẹ̀ dá padà sí ni ìgbé déédéé la fẹ́ kó ṣe kí ni o kó ṣe gbogbo àwọn ọmọ wa tí ò ní ṣẹ́ kó fún wọn ṣẹ́ gbogbo òpó wọn ni kó dá padà fún wa à nídìí oúnjẹ rẹ àti nídìí owó rẹ tètè tẹ́yìn náà máa béèrè lọ́wọ́ wa níjọ́ tá a bá mẹ́mẹ́ tẹ́ ìdíjọ́ agbádùn àwa náà ṣe tẹ́nísì táwọn abẹ́rẹ́ lọ́dọ̀ yìí kí tó kù fún yín nù ìgbà Christmas lọ́yẹ kẹ́ òfin protest gan sí yí pé ìyànjẹ iṣẹ́ kí ni o ọ̀pọ̀ bó ti yẹ kọ́rọ̀ lọ́nu torí náà subhanallah wa bihamdihi subhanallah ilẹ̀ azim subhanallah subhanallah ilẹ̀ azim àmọ́ gbogbo eléyìí tí ò já rí ṣàlàyé kò sí mọ́ ìjàyà kìí sọ̀rọ̀ eré atẹ́gùn lọ́rọ̀ tí wọ́n sọ yìí tó jí kí n sọ ọmọ bá mi ìbá tó fi kàn mí hàn yìí ọ̀rọ̀ tó ìkáwà fún ọmọ jòkó káńsù ni tí làkáyà àwọn kan bá sùn àwọn tí ò bá sùn kọ tàwọn jí àwọn yẹn sọ tí wọ́n lérí atẹ́gùn wọ́n mọ̀ bí ẹ ti pàdé kọ̀rọ̀ tọ́rọ àwọn ní kọmití àwọn àbá kan rìn káàkiri bí láàmì sásá kí wọ́n sá rówó kóró mọ́tò bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ ìjẹkújẹ yìí ó ti fọ́ wọn lérí kò tí wọ́n mọ́ tọ́kàn ní ọ̀rọ̀ wọn ẹ̀wò mùsùlùmí tíkẹ̀tì lásẹ̀ yìí ní kí láti rí mẹ́ ìtò fi di dandan káparapọ̀ ní sínú ìjà yìí kó sí kí ní o tó gẹ́ kárán nǹkan gidi ìdí mẹ́lẹ̀ yóò jọ́rò oúnjẹ lọ ọjọ́rò oúnjẹ lọ ìyàn kẹjẹjẹ wọn rárá bí mo ti sọ ọmọ yìí kọ gbọ́ yé bẹ́ẹ̀ torí náà mo àfojú méjì wò nù àwọn adúró láàrin ìtìgbà bá gbé wá láti kí ní o láàmà sí ìtìgbà bá gbé wá ẹjọ́ tí ìgbà yìí tí máa ń bẹ́ẹ̀ tàbí kẹwo tó bá mu nínú ṣẹ̀ríà àsìkò kan bẹ́ẹ̀ máa jẹ́ àsìkò kan bẹ́ẹ̀ ní sí kí ní o tẹ́ẹ̀ ní máa jẹ́ ẹnu kan tẹ́mi ní ti sọ náà nù ọlọ́wọ́ sọ pàdé wà lẹ́yìn oṣù kan ya Rabbi ini azomati sọ̀nà ọ̀bẹ̀yà kẹsẹ̀rata ya Rabbi ini azomati sọ̀nà ọ̀bẹ̀yà kẹsẹ̀rata ọ̀dàkọ́ni àléwòtò ọ̀nà àbò àzámò ìgbà dàdá yẹ̀rì tó ká ìlà mọ́ọ̀sẹ́nà yẹ́sẹ̀ jẹ́gẹ́rọ lè mọ́ jẹ́rẹ́ mọ́ àlá láìlá ìlà àmàrẹ́ tàtàdárò ha
Seremo Allah. La ilaha illallah. 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 La ilaha illahu. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Wa salam.